ẹjọ́ mi kọ́ kádàrá wa ni ẹ̀mí kan ní láti tẹ̀ fún kan. àdìtú ni ká pè yìí ni àbáyàmọ́ àyàmọ́ ni ká pè léyìí ni àbí kádàrá ọ̀sán àtòru pàdé ló bá di rúdurùdu ìrìn kan rìn kan bá tẹ̀ fún kan God abeg, God abeg. I don't want to be a bad example now. I don't want to be a bad example, Sebili. Dákun, mo ló ṣe bọ́jọ́ bí mi, mo ló ṣe mọ́. Ọjọ́ bí kókó bàjẹ́ ilá ò ní kó. Ìyá mi ń bẹ lápá yín, mo ń rí dáadáa ń bẹ. Ó tó mọ̀ ní. Dákun tó bá wá mi ọjọ́ bí mi. Wọ́n yìí dédé surprise mo rán surprise ṣe. Yes, I love you now. Ọlọ́run ẹlẹ́dàá mi. Òun ti fi surprise kó bá mi báyìí. Wọ́n dé surprise mi. Ṣé mo rán surprise dé? Sọ̀mọ́ pé tó ṣe fún mi ìmọ̀ tó gbé mi mọ́ sàṣà lọ ní tí mo fi pàdé tí mo pàdé. Mo ṣe ó rẹ̀ mí, ó lè dà mí, ó lọ ṣàánú mi. I dey cry dey beg me. Mo mọ̀ tí fi surprise bá tèmi jẹ́. No dey beg me, I dey cry dey beg me. Mímí dẹ̀ jẹ́ sunkún, àsìkò ẹkún mi bọ́ wáyé. Ó ti fi jẹ́ báyìí, ó ti fi kó bá mi. I don't keep my kejì, mo ti pa kejì mi. Ìyẹn sunkún. Ayé mi ooo, ayé mi ooo. Ẹni ọmọ bèmí, ní ìsunkún kára mi ọdẹ. Mo dẹ̀rọ̀, mo fẹ́ sunkún síke. Ìyá mi mọ̀ sunkún síke. Máa ń gbé kí jẹ́ ìsunkún sí. Ọ̀dà jẹ́ ìsunkún sábọ̀. Jẹ́ ìsunkún sábọ̀ ooo. Mo pa kejì mi, ẹ̀mí fẹ́lẹ̀ sábọ̀. Mo dẹ̀ mí yó. Ó ti fi sọ bẹ́ẹ̀ sì báyé mi jẹ́. Ṣé wàá sọ bẹ́ẹ̀ sì mi sí mo ṣe wà o? Lémi tó jẹ́ pọ̀ ọ̀rọ̀ ayé mi gan surprise ni. Ìrìn àjò ayé mi gan surprise ni. When you surprise the woman, you don't commit the woman. Ìkejì mi ò. Ibi àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ibi àṣírí tí kò bẹ̀dá bá mọ̀ bẹ̀ wọ́n lè tú. Ibi àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ayé kù síbi kan, ẹni tí ò mọ̀ ló ń pa ayé lópin. Ibi àṣírí pamọ́ sí ọ kò sẹ́ni tó lè mọ̀. Èdùmàrè yẹ́ mo bẹ̀bẹ̀ máa fẹ́. Ẹ ǹlẹ́, ẹ kú ìjọ mẹ́ta, mo máa rí yín. Àṣàkẹ́ ńkọ́? Ó wà ọ̀rọ̀ ẹ̀ náà là bá wa. Kí ló ní ẹ fún mi? Rárá o, mọ́mì, wọn ò rán wa sí yín o. Kí ló ń ṣẹ̀yìn méjèèjì? Kí ló dé gan Àṣàkẹ́ ńkọ́? Mọ́mì, ó ti ṣàgbà wa. Ṣàgbà yín? Mọ́mì, wọn ò ṣàgbà wa o. Kó tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá mi wọ́n ti kú. Dúró náà, kí ló máa ń ṣe ẹ náà? Kí ló máa ń ṣe tó máa ń bẹ abẹ́bẹ́ ìlú bẹ? Àṣàkẹ́ ò lè kú. Mọ́mì, níbi tí Àṣàkẹ́ dúró sí ló wà yìí. Èmi nìkan. Èwo ló tún gbé wá fún mi yìí o? Aṣọ ni o látọ̀dọ̀ 24/3 Adémídùn. 24/3 mà ṣe o. Ṣùgbọ́n ṣé lè yóò wá pọ̀jù fún mi báyìí? Màámi, kò pọ̀ ohun tẹ́yẹ bàjẹ́, ohun lẹ́yẹ máa gbé fò. Tí mi bá tọ́jú yín sìn, kí ni mo mọ̀ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la? Kò sí ohun tí ó ṣe ọ fún mi, Àṣàkẹ́. Nítorí pé ìwọ ti dẹyẹ gúnugún. Bẹ́ẹ̀ sì ni ìran gúnugún kan ò kì í kú léwe. Wàá dàgbà, wàá dògbò, ẹ̀mí gígùn àlàáfíà ara fún ẹ. Bẹ́ẹ̀ ni. Màámi, ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni ká máa wà bí ẹni tó máa kú lọ́la. Ká máa ṣoore bí ẹni tó lè má pẹ́ kọrin kése. Bẹ́ẹ̀ ni.
nítorí pé ta bá ń hùwà bí ẹni tí ò ní dọ́là ìwà rere ta bá ń hù á pọ̀jà ìdá lọ. Ọkọ mi ìwọ ò ní kú kan kú o bí kò ṣe yíyè lórúkọ Jésù ẹ̀mí gígùn àlàáfíà ara fún ẹ wàá lè kọ́ mansion fún mi ọkùnrin á balẹ̀ o ògo Ọlọ́run á máa búyọ láyé ẹ o. Àṣẹ lówe làṣàkẹ́ sọ fún mi mo sì ń gbàdúrà fún ọ Àṣàkẹ́ má kú o ò gbọ́dọ̀ kú ikú òyà Àṣàkẹ́ ọ̀gá ẹ̀ ò kú kí ló dé tẹ́wọ́. Mọ́mí, ṣé wọ́n okay? Mọ́mí! Ṣé o ti rí nǹkan tó jáde? Mo kí dèdè ẹ̀yin pákó sẹ́la o. Káyí bẹ̀rẹ̀ pàdé ẹ̀jẹ̀ kẹ́nìkan fún wa ní àdúrà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má bínú sá o. Ṣé ẹ fẹ́ máa fàdúrà wá ìwà ni? Ẹ jọ̀ọ́ ṣé àwa ṣòkó ànábì ni àbá ṣe súná ọmọ? Àwọn àṣọ pákó alẹ́ ká máa fàdúrà start ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bro. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Èké tó bá ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ. Ìjà lọ calm down títẹ̀ ṣé a máa mọ́ bínú. Ṣé rí àbòsí rí lẹ́nu ọjọ́ mẹ́ta ó ti ń lé kéńkà o. Àgbàlagbà yín wá ń ṣe láńgbáláńgbá. Lọ́nà wo? Lọ́nà yóò wúwo ẹ báyìí. Ní ọ̀nà yóò wúwo. Ṣọ́mọ fi mí gbà tẹ́. Mẹ́lá kí n wẹ́ṣẹ̀ wọ́n yó. Bí ọ̀rọ̀ bá ṣe rí òun náà wò ṣètò. Ibi ẹ bẹ́ẹ̀ lọ òun náà wò dáná. Máìkì promotion sí òde jà ẹ́. Ẹ dákun, a sì tún lè láì gbogbo ara sọ o. Kí aládé ẹ dákun èmi ò sí ilé mo lọ sòkú àná. Mo tí mo báyìí náà fẹ́ kàn jàngbọ̀n díẹ̀ o. Kí ló dé tẹ̀ ń wọnú sí àmà jáde báyìí? Kí náà ṣe gbà ó lédè ní àrífín? Wọ anybody ò tí wọnú wọn. Àwa àyọ́ ṣẹ̀ṣẹ̀ kó nú wọn gẹ́gẹ́ táwa sọ nú wọn di family house táwọn gbé bẹ́ẹ̀. Ẹ̀yin sẹ́rí chairman bẹ́ẹ̀ ṣe ń pẹ́ kọ́rọ̀ tẹ́ ń pẹ́ gbangba yóò tẹ́ mi lọ́rùn. Sàn láàrin ajé ní mú ní pẹ́ kọ́rọ̀ o. Ẹ jẹ́ àlá gangan tá a torí ẹ̀ wá ṣe mítí ni o. Ọ̀rọ̀ Iya Sebili là bá wa. Afẹ́ kí Iya Sebili ti ṣọ́ọ̀bù wa àfẹ́ rí mọ́. Tó ti yé yín. Kó ti ṣọ́ọ̀bù everybody sì mọ tajà tí wọ́n lọ peacefully. Níta bá wa nù. Ẹ̀yin rè gba ṣọ́ọ̀bù fún Iya Sebili ni. Ṣé ẹ̀yin rè gba ṣọ́ọ̀bù fún? Ẹ wo chairman ṣe rí jíjókòó wá bí báyìí kò ṣe pé a lè dá ṣe o. A kò fi pọ́n yín lé ní. A pọ́n yín lé lásán ni. Bá a ṣe wá fún yín lọ́wọ́ tiyín, ẹ fún àwa náà lọ́wọ́ wa. Ṣọ́ọ̀bù Iya Sebili títí pa ni. Kán lọ́ọ̀kì ẹ̀. Ẹ dákun kí wọ́n ní Iya Sebili ṣe o. Iya Sebili o. Ṣé mànù ẹ lẹ́yìn èèyàn mi bó lọ́dẹ yín? Bó lọ́dẹ my friends how you dey na? Ẹ ṣé ò sí. Ẹ jẹ́ mo bá pàdé lọ. Iya Sebili. Iya Sebili. Tá a bá pèrè akọni a máa fi dà hálẹ̀ gàràgà. Wọ́n lórí Iya Sebili le láti tẹ̀sán ọlọ́pàá ó sì tún dọ́fẹ́ wá rìn. Dọ́fẹ́ bíi ti bò. Ó dọ́fẹ́ wá ní. Iya Sebili àgbọ̀ máa bí wọ́n dà yókù sí wọn lára. Àgbọ̀ máa bí wọn. Ojú wọn ló ṣẹgbẹ́ wọn ẹgbẹ́ bàbá wọn ló ṣe. Ẹ dákun sí àmànù wetin happen na why everybody dey rí bukú àwọn àwọn. Ẹ dákun bolo ti dé o. Àràfá kò jù báyìí náà lọ. Àràfá kò jù báyìí lọ. Àràfá olórí ibú o. Ẹ kó sì lọ. Ẹ kó sì lọ. Ìyá yín ló gba ṣọ́ọ̀bù ẹ̀yin lẹ́yìn wọ́n pàdé. Iya Sebili àtijọ́ di nǹkan kan náà. Mo ti close mọ́ yín papọ̀. Chairman. Iya Sebili. My guarantor. Mo ní nǹkan tí ń fún yín. Iya Sebili. Àbọ̀ àwa àgbà ní lára ni. Bọ́n ṣe mọ́ ń sẹ́nu olórí ibú ni wọ́n. Ọlọ́mọ jàrógun alákòóbá ni. Ìmọ̀ mo ṣe. Ládùúrú gbogbo rẹ tí mo ṣe nú ọjà yìí, ó ní ẹ̀fọ́ I do for the market. Kí wọ́n wá fẹ́ lé mi kúrò nú ọjà. Ọlọ́run ní gbà fún wọn yín ò lè sọlẹ̀. Bí wọ́n ṣe wà yìí, sẹ́mẹ̀nù, olóyè owó mi ti mi lọ́wọ́ rẹ̀. Irọ́ ni. Bẹ́ẹ̀ ni, ìwọ fúnra rẹ tó dúró àyín, kì í ṣe mi mo yọ olówó tó fi lọ sùkúù yọkọ̀ rẹ ni. Iya Sebili. Gbogbo rẹ tí mo wá ṣeun, ó wá fẹ́ lé mi kúrò láàrin. Èwo ni kí ni tó papọ̀ mọ́ra wọn? Èwo làbúrò mọ́rọ̀ tèmi wọ̀? Nígbà tá a jọ sìn kan bùn kẹ̀lẹ́ sí gbogbo kí gbogbo ara ọjà gbọ́ pé ẹ̀yin lè yá mi lówó tí mo lọ fi sòkú ìyá kọ mi. Èmi ò nífẹ̀ẹ́ sí o. Ẹ mọ̀ mú tèmi wọ̀ títa àwọn yòókù ní kẹ́ ẹ mọ̀ sọ. Kí ni tó ń sọ? Nígbà tó mọ̀ wípé o ò fẹ́ káwọn ará ọjà gbọ́ pé o yáwó lọ́wọ́ mi. Why you borrow the money kí lọ yáwó fún? Kì í sáré ọjà nìkan ló gbọ́ o. Ará alé gbọ́, èrò ọ̀nà mọ̀ sí. Kódà èrò oko gbogbo wọn mo sọ fún pátá. Mo sẹ̀sìn. Ẹ dúró ná, Iya Sebili. Ẹ ti sọ fáwọn èèyàn pé mo yáwó lọ́wọ́ yín lọ sòkú àná. Ẹ sọ ìyàwó ni. Mo sọ náà. Mo sọ pé kíkí táwọn èèyàn kí mi gbà mo dénú ọjà yàtọ̀. Alágbàkò ní Iya Sebili. Ìjọ bí yín báyìí tó fẹ́ jọ yín lẹ́nu. Wọ́n fi àkàrà jọ yín lẹ́nu, léèsì náà fi jọ yín lẹ́nu. Ẹ ti ṣe é mi láì torí bú báyìí. Ẹnu mi ò bo. Kájà ó sọ fún mi pé ẹ mẹ́ sọ fún yàn.
ìsìmọ̀ èmi sì rèé pé ìyáwó lọ́wọ́ mi kí n má fi evidence lẹ̀ káàkiri àdúgbò. I don't sue everybody say ọ̀yáwó lọ́wọ́ mi o nǹkan èsì o gbogbo èèyàn lọ mọ̀ sá. lédè kan evidence pé mo yáwó lọ́wọ́ yẹn sáà ti fi mí sẹ̀sìn fara ayé pé mo yáwó mo fi sòkú àná. ẹ rí ikú rẹ bẹ́ẹ̀ ṣe wá kí ọmọ ń gbìjà yín fún. dúró náà ṣé tí mo ṣe ọ̀dà ni. ọ̀dà lójú ara yín. sọ wà ní sanwó mi ọjọ́ ìwà sanwó mi. mo dára what dey do na you borrow the money no wan collect the money back ṣé ìwé gbowó mi ni kí mẹ́sàn-án fáwọn èèyàn kọ́ wáyé kọ́ mọ̀ dì náìsì. bàbá sáà ti dọ́rùn ẹ dákun gbà ó lè dáwó padà kókò ó lè súre. Ìyá Sebili ó yàtọ̀ gédégbé ẹ má farawé ẹ má má bínú orí o kẹ má fi fìlà dé dodo. Ìyá Sebili ojúlówó oríṣọ̀ ojúlówó oríṣọ̀. Ìyá mi. Ṣé ò sí? Ìgbà wọn rí yín pálọ̀ náà mo ní wá wò yín yàrá. Èmi náà ní ìjù báyìí lọ. Wọ́n sì ní rán yín létí tẹ́ bá ti ń jáde lọ́la. Ẹ má gbàgbé láti ju kọ́kọ́rọ́ lẹ̀ fún mi. Kọ́kọ́rọ́ owó. Kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù kí n lè lọ ta ọjà lẹ̀ fún yín dáadáa. Ìlérò pọ̀ gbádùn. kémi ó fi kọ́kọ́rọ́ sọ mí lẹ̀ kí n fi kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi lẹ̀ kí n fẹ́ràn sọ olè àbí bẹ́ẹ̀ kọ́ kọ́ ọ tajà mi ń tàkùtà kọ́ lọ fi ta tẹ́tẹ́ àbí ẹlẹ́dàá mi kọ́. Ìyá mi, nígbà tí mo wà kí n ṣàròbó ilé tajà yín tàkùtà ń sì lè fi ta tẹ́tẹ́. Ẹ ti gbàgbé mi kẹ́ mo tún mọ́ complain bẹ́ẹ̀ sí wọ́n ń ta ọjà ní. Wí délẹ̀ ó sì wí délẹ̀ ṣé supilisi ń dọ̀la mọ́ sóyè rẹ burú ni sọ́tọ̀ fẹ́ sọ délẹ̀ àní kò sígbà tí ìní fi ọ́ sọkùn sáwọn àwọn mọ̀lẹ́bí bàbá rẹ bẹ́ẹ̀ ni sọlọ́ fẹ́ gbọ́rọ̀ ni wàá gbọ́ o sórí gbogbo kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi pátá gbogbo kọ́kọ́rọ́ sọ mi mo ti pààrọ̀ rẹ o títì pa ni ọ wà tí ń fi lọ tí ń fi dé torí ìlé fẹ́ràn sólógbò bẹ́ẹ̀ ni. ìgbín solóńgbò ìta tẹ́tẹ́ mọ́. ọ̀tá tẹ́tẹ́ ìlé ìfọjà mi ta káìtì ó yọ ọba kọ́ ọ̀rẹ́dì mi náà ọba jẹ́ ọmọ gidi ta lọ́yọ̀ kọ́ mi ká sọ tí mò ń ká. tí wọ́n bá yín ká ni. wọ́n mọ̀ ká ọ̀ka kọ́ ọ̀tọ̀ ọba kò kọ́ ọmọ owó jáde. ẹ káàsán. ẹ káàsán mọ́. ẹ lẹ̀. yes ma. ẹ dákun ẹ má bínú ilé ìyá télọ̀ mọ́ ń lọ àdúgbò náà ni mo máa ń wá tẹ́lẹ̀ àmọ́ gbogbo rẹ̀ ti yàtọ̀. ìyá télọ̀ ládùúgbò yìí ṣe é ṣọ́ pé bíbá ẹni ṣá. àyìn náà ni àwọn ilé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ gbogbo àwọn àyìn ló ti yàtọ̀ lójú mi ni. anyways ẹ má bínú èmi ṣe é dé bíbá ẹni bóyá ẹ lè rìn síwájú bẹ́ẹ̀ mi ìyá télọ̀ àdúgbò mi mọ̀. ìyá télọ̀ sì pọ́kúlà náà wọ́n pọ́kúlà náà àbí. ìyá àgbà bí mo ṣe ń sọ lọ. ẹ jẹ́ ìyá mi ǹlẹ́ ọ ṣeun. bí mo ṣe ń sọ lọ ojú mi méjèèjì báyìí ni mo fi rí àníbejì ni mí sẹ́ẹ̀ mo sì ti rí báyìí náà ló sì wó lulẹ̀ ló sì ṣubú ojú mi báyìí ló ṣe gbẹ́mí mi èsì ní ìṣèbejì. ìbejì. ẹ̀yìn bó ti ń wí ń yà mí lẹ́nu sì ń jọ mí lójú torí wọn ò tiẹ̀ rí gbọ́ rí wọn ò rí gbọ́ wípé ìbejì ni ọ́. ó dà ìyá àgbà tẹ́ bá lè mà ìyá mi ń kọ́ bá mi ń kọ́ sẹ́yìn ní ìyá sẹ́yìn ní bàbá sẹ́yìn kan fọ ẹ̀fún ni. Rónkẹ́ ọ̀rọ̀ ńlá lọmọ Bere yìí. God onídèjì yìí gbé kọ́ọ̀lù ẹ̀ sí náà bó ló gbé fóònù ẹ̀ sí. Babe kí ló dé náà kí ló dé ìwọ làbọ̀rọ̀ jáde máa wẹ̀yìn ìyàwó lé ní ẹ̀ náà ìyàwó lé ní ẹ̀ náà wọ́n mọ̀ gbà títí pé ẹni sọ fẹ́ pa mí ó dẹ̀ káyà mi sókè. Ọkọlé. Yes ìyàwó lé. Kí ló ti fẹ́ pè mí pa? Báwo ni mi ṣe ní pè é pa nígbà tí mi ò bá rí ẹ? Ṣé mo di destiny ẹ mú ni? Ó di destiny mi mú bọ́tà ayọ̀ mi wà lọ́wọ́ ẹ. Boboy. Yes. Boboy. Àtùpàdé ká má rí o. I'm just trying to show you care. Kí orí ibú wo ni? Kí orí ibú wo ni? Ó dẹ̀ fẹ́ báyìí fún jẹ fún mi. Ó dẹ̀ fẹ́ báyìí fún jẹ fún mi fún mi sí gbọ́dọ̀ náà. Wá sí pé mi tó like 1 million times. Kí ló ń ṣẹlẹ̀ náà? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹ?
níṣẹ́ ni. Kẹjọ ibi pípẹ́ báyìí mi jẹ́. Why you calling me as if I Jẹ́kúrẹ́ lọ pé o. Jẹ́kúrẹ́ lọ pé. Mo pé ọbẹ̀ yẹn. Ọkùnrin tó bá ní fọ́n tó ní kan tó níṣẹ́ tó ń ṣe kò ní máa short time fún ìyàwó ẹ̀. Jókòó sí àwọn short time fún mi. I need use this man. But kí ló tó pè mí tó yẹ? I'm sorry. Sorry for yourself. Kókó ṣe dànù lẹ kókó ṣe dànù. Adáradá. Anyway, ti sùn. Yeah, mo ṣì máa lọ sùn kò pẹ́ tí mo jẹun tán sí. Mo ṣì ní kí n wá pè wọ̀ gan ni pé kò lè. Ọjọ́ mú táìmù yìí o, nǹkan máa mú mi kí n má dẹ̀ lọ sùn. Òbúdá mi. Mo béèrè lọ́wọ́ yín ìgbà tí mo dé ń rọlẹ̀ pé ṣé kí n bá yín dáná ẹni dandan káàtì Adébísí dé. Yeah, because mo fẹ́ kó dé kó tún máa lọ complain pé òun like nǹkan tó ṣe and all of that. Kò sí wàhálà, ẹ túbọ̀ máa bà wọ́n jẹ́. Ẹ wo, èmi fẹ́ lọ mú mi kí n lọ sùn. Ó dàárọ̀. Dàárọ̀. Kí ni ẹ? Baby, mi ni mo fọwọ́ kan ẹ̀, mo miss ẹ ní ara mi kún, mo á ọ̀gbẹ́ tí n bá dà, ara mi máa wálẹ̀. I miss you so much. Talele. Èmi ọkọ ẹ ni. Asiu. Yes, baby. Ara ẹ kún. Kò sọ́ṣẹ́ inú bedroom. Ọṣẹ. Àbí àní oil. Now. Wọ́n dẹ̀ kó lè ṣe yẹn wábi tí wò bá wà nílé ikú tí kí ní ẹ̀bọ̀ kó dà bó tó ń sìn pé tó bá ti dára ẹ̀ máa wálẹ̀. Àkó lọ dá síbẹ̀. Anyway, baby, gbogbo yẹn kàn ni mo fẹ́ because gbogbo yẹn tó sọ yẹn kò yé mi rárá. I miss you. It's you that I want, baby. Orí ò pé ni. Wàsíù, jẹ́ kí orí ẹ lọ pé o. Jẹ́ kí orí ẹ lọ pé bí mo ṣe sọ fún ẹ yẹn o. Kí ló dé? Wo. Tó bá tún fọwọ́ kàn mí, tó bá tún gbé ọwọ́ burúkú yẹn, tó bá tún gbélé mi ní ara, máa wọ inú kitchen yẹn, máa gbé mi kaná, máa jẹ́ kó hó dáadáa, máa dé dàrí ẹ lórí. Màá mi sọ pé ó bó tòrótòrò. Dáadáa, tó bá dára ó máa wà ní. Wo bí, jẹ́ kí n wọ̀n ẹ̀. Èmi ni ọkọ nínú ilé. Èmi ni ọkọ nínú ilé. Àṣẹ tí n bá dẹ̀ ti pa ló máa múlẹ̀. Tó bá ti wù mí ṣe ló máa wù ẹ́ ṣe. I am the husband and you are the wife. Don't touch me when I'm not interested. Sára àwọn máa ń dìde ọ̀dẹ̀. Yeah, mo ní àwọn furnitures kan tí mo fẹ́, deliver láàárọ̀, so I need to go sharply. Ẹ̀gbọ́n mi wá. Kí ló ṣe ń lọ́rùn? Lọ́rùn níbo ni? Okay, níbo ni? Kí ló ṣe ń gbogbo rí báyìí? Ó yín mi sọ mú kan lọ fi èékánná ha, ó dà ń pín nǹkan tó jẹ́ kó bó nìyẹn. I'll be fine, okay? Ẹ̀gbọ́n mi. Yes, I mean it. Wọ́n sì tún ṣe yín léṣe. Ta ni? Ẹ̀gbọ́n mi, ọjọ́ wo lè fẹ́ ṣe gbogbo ilé ìdá? This is domestic violence now. Tí every time tí bá lè ti sọ̀rọ̀ nípa mama guy, why? Hey, Momo, I used to know you as a very sharp, funky guy. Why don't you want to borrow ìyàwó yín? Ẹ kàn máa ṣe gentle fún ẹ, kàn máa jẹ́ everything máa slide. This is not nice. See, ìwọ náà ti parí ọ̀rọ̀. Ó ní tó bá ti di ọ̀rọ̀ ìyàwó mi ni mo máa ń ṣe gentle because she's my wife. She's my life. She's my everything. She's the one I love. Anything mi fẹ́ wà pẹ̀lú ni. So I need to take it lightly with her. And mo dẹ̀ nígbàgbọ́ pé tó bá yá ó máa change. Then eléyìí tó rí lọ́rùn mi yìí, kò kí n ṣe pé bóyá òun ni or something. Ẹ̀gbọ́n mi. Ṣé mo pé kò sí nǹkan tó ń lọ nínú ilé yìí tí mi ò rí?
Kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé tí mi ò mọ̀ àfi tó bá pé mi kàn fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ìgbóyàn lè continue báyìí ṣé mo kò máa wọ́n kọ́ ṣe ń lè ṣe ní èmi kí ló dé? Aminat, I'll be fine. I Ṣé just... obìnrin yìí lè máa ṣe báyẹn fún ẹ má ló bí iṣẹ́ yín tó bá ti di àwọn àpò tó kù. Alright, see. Take care. Babe, ó ti lóyún? Wow! Ó ti lóyún? I'm so excited. So I'm going to be a father soon. Yes. Wow! Congratulations to us, babe. Kò sí ṣíṣe kò sáì ṣe bóyá kó máa kó bọ̀ nílé mi. So that's the next thing. Kí ló ń sọ? Kí máa tẹ̀lé ẹ lọ lóyìnbó? Yes, now. Èmi àti ẹ ti jọ sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ mi ò lè fọ́kọ mi sílẹ̀ o. Oh, babe. Kí ni? Babe, ó ti gbà wípé ọmọ mi ló wà nú ẹ̀ ni. Èmi ò sọ pé ìwọ kọ́ ló lóyún. Bọ̀ ṣorí ilé ọkọ mi yẹn mi ò lè fi ọkọ mi sílẹ̀. Ìwọ ló máa ṣe bàbá ọmọ ẹ̀ o. Bọ̀ tọkọ mi ò lè fọ́kọ mi sílẹ̀. Bọ̀ tí bọ̀bọ̀ ìbá lọ mọ̀ pé mi mo fún ẹ lóyún tó bá lọ hàn tẹ́ ń kọ́. Ìyẹn ò kún ẹ. Èmi ni mo lọ́kọ mi, ọkọ mi ló ní mí. Mo mọ bí mo ṣe handle lọ́kọ mi. Babe, ìwọ àti confidence yìí ṣá. Ó dá mi lójú ni. Baby. So wo jàtẹ̀ lọ wo ilé iná. Wọ́n àtàlẹ́jọ́ lọ wò iná. Lọ wo ilé iná jàmà lọ jàmà. Lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Ọ̀rọ̀. Ó ṣe jẹ́ kó ṣe díẹ̀. Rárá, ẹ jẹ́ ká sọ báyìí. Ṣé ẹ máa lè continue later? Wọ́n bẹ̀rẹ̀ ní tiẹ̀ nìyẹn. Ẹ kú lé o. Darling, how are you, darling? How is your pa? Baby. Check it. Oh my God. Really? Babe! 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 So mama di baba very soon. Ọmọ di kí ló pè yìí? Kí ló sọ? Result tomorrow in the morning at happy. Mama di baba bóyá pé baba. Like mama di. Baba jato. Oh, tí mo baba pè. Wo tó baba pè lè ṣe fẹ́ bá rí fẹ́ di baba. No. Nísìnyí tí mo ṣe pé bíyà tí bá sọ̀rọ̀ sí yìí ẹ jọ̀ọ́ Mr. Wasiu ẹni mi lára Mr. Wasiu ẹ fẹ́ máa fún mi ní high blood pressure mi like no ìgbà wo lèmi àti ẹ jọ ṣe lọ́kọláya gbẹ̀yìn. Well, that's true. Mati to oṣù mẹ́rin àti ti sọ. Brain ti ń boot. So. Oṣù mẹ́rin wọ́n dẹ̀ sọ pé I'm 3 weeks gone. Báwo ló ṣe correlate? So this is hard to believe. So there is nothing hard to believe. The thing is, I am pregnant and you are not the father. And who is the father? That is none of your business. Really? Kimi, congratulations. That's the only thing. How? Come on. Kimi, no, fún your lóyún now. Try láti sọ pé wà nínú ilé ọkùnrin. Ó wá lóyún fọkùnrin mi. Nǹkan tó ń sọ yẹn sìn. Sọ́sọ́wọ́ ẹ̀ kò gbóòórùn ẹ̀ náà. So sound good létí ẹ̀. No, kí ni o good ńbẹ̀? Pé mo lóyún. No, èwo ni o good ńbẹ̀? Because kò yé mi. Let me tell you the only reason why I'm telling you about this pregnancy. I want you to know so that you know the way to treat me. Jọ̀ọ́ torí Ọlọ́run, ipò ẹlẹ́gẹ́ ni mo wà yìí. Jọ̀ọ́, but that was you. Mr. Wasiu. Sorry, is it that I'm dreaming or something? No, you are not dreaming. Olórí burúkú wo ọkùnrin wọlé bá. Dákẹ́ ẹnu ẹ̀. Adẹ̀jọ́ ń sọ̀rọ̀ sí i, adẹ̀ sọ̀rọ̀ bí ọmọlúàbí. O dẹ̀ ń bú ẹlòmíì. O ṣe olórí ibu. Ìwọ kọ́ lọ lórí ibu ni. Ìwọ tàwa lé ẹ̀ tó yẹ pa sọ̀rọ̀ gbóyún láti takọ́ lọ lórí ibu. Mo ṣe ń frustrate mi tí bá jíjẹ fún ẹjọ́ kan. Mr. Wasiu, ó wà lọ́dẹ̀ mi ó dẹ̀ lóyún fọkùnrin mi. Imagine what you're saying. Mr. Wasiu, why are you trying to frustrate my life? I'm pregnant. I'm pregnant. Bàbá ní kí n sọ fẹ́ pé mo lóyún ni. Ó ní fẹ́ máa nà mí, ṣó fẹ́ nà mí ni. Ẹ fẹ́ nà. I'm so Wasiu, Mr. Wasiu. Yeah, my tummy, Mr. Wasiu. Lè pariwo jù mí lọ. Mo ti lóyún ìwọ̀dẹ̀ kan lóyún. Mo ti gbọ́. Yóò ṣogbọ́ àbò gbọ́.
ó pariwo náà, ó pariwo. Ah! Yay! Aṣù. Ah, my tummy. Kò dá bóyá ṣe bí yóò dá o, kò ṣe yóò dá o. Ẹni tó bá lóyún máa ń ṣe tẹ̀ra ìtì ni. Kọ̀ọ̀kan tó ṣe fún mi yóò dá o. Ó ṣe fún mi yóò dá. Àṣìírí. Jẹ́ kí n kàn ṣọmọ náà. Ọ̀dẹ̀. Sí láti ikú wọn tí ọlọ́bí sí ti kó ewu wọn ti gbọ́dọ̀ àwọn ọmọkùnrin kan wá ní ọdún páàkì ni. Lè bá lo 2 minutes níbi tẹ̀wà yẹn ẹ̀ lè bá wọn lé o kẹ́ tètè máa bọ̀ báyìí ni o. Ó tọ́ ni. Babe. Kí ni? What is going on here? Ẹ̀gbọ́n mi bẹ́ẹ̀ mi náà ṣe bá wọn. Eba. Yọ kọ́ mi láfíà. Mo kí yín. Ẹ̀yin lẹ pẹ̀gbọ́n yín. Ṣé dáa kí n fi yín náà ẹ̀gbọ́n yín? Because kò yẹ mí ti gbàtẹ́ pé ó kì í ṣe kó gbé Vandande ni, ṣé kó wá lù mí ni? Babe, why are you doing this? Why am I doing what? Why are you doing this? Mo lọ ń kẹ́rù lọ pẹ̀lú ọkùnrin nínú ilé mi. Létí mo fọwọ́ ara mi ìgbà think about it. Nítorí pé fọwọ́ ara ìgbà náà mo ṣe wò pé ìgbà tí mo rẹ̀ sí lóyún fún ẹlòmíì jẹ́ kí n lo because wọ́n náà sọ pé ó fẹ́ fara nu ọmọ. Mo ti sọ fún ẹ pé kó má wọrí èmi àti ẹ ti jọ sọ létà mo ní màá gba ọmọ sẹ́. Oyún ìlú. Màá tọ́ èmi ni mo ní. Ìwọ kọ́ ló ní. Mistake ni màá gbà fún ara mi má wọrí. Ẹ wo ìyọkọ mi ẹni tó lóyún rèé ẹni tó dẹ̀ fún mi lóyún sọ pé òun fẹ́ fara nu ọmọ òun kọ́ ọmọ lè mọ òun kó lè mojú òun mo lè fẹ́ máa kó lọ bá ẹni tó fún mi lóyún ṣé nǹkan tó dà ni mo ṣe ni. Ó lè fílẹ̀ kó jẹ́ ká máa lọ. Ẹgbà mi kẹ́ Mr. Wasiu máa ṣe bí ọkùnrin kẹ́. Ọya Mr. Wasiu ẹ fi mi lẹ̀. I can't leave you. Mr. Wasiu mo di ojú kan ó ní fi mi lẹ̀. Mr. Wasiu ẹ kó sí Mr. Wasiu. Bọ́dá mi ẹ̀ka èmi bọ́dá mi. Bọ́dá mi má ṣe bẹ́ẹ̀ má dẹrù bá mi. Àti ọlọ́mi sẹ́ni lọ sí ibi ẹ̀kọ́ náà mi bá iye ti pa mí lẹ́gbọ̀n. Ẹ padà wá o. Bọ́dá mi ò mí mọ́. Àti ọlọ́mi sẹ́ni àdúgbò ẹ̀gbá mi. Bọ́dá mi àti ọlọ́mi sì ti pa mí lẹ́gbọ̀n. Bọ́dá wá sí o. Bí n bá mọ̀ lọ́jọ́ náà ni n ò ní pẹ̀gbọ́n mi torí pípè tí mo pè dé ni wọ́n pa. Èèyàn mọ̀ burú. Èèyàn burú o, èèyàn níkà, oró inú àwọn èèyàn gan ju tejò lọ. Títí tẹ̀gbọ́n mi jáde láyé, wọn ò jẹ́ ó nípa, kò yé kò pa. Ńgbà wá kú, ọdún díẹ̀ lẹ́yìn ìgbà náà lẹ́nìkan àtàwá lólobó ìpọ́n rẹ̀ ẹ̀gbọ́n mi ń bì kan. Ẹ̀gbọ́n mi Wàsíù tó ti kú wọ́n ní bẹ́ẹ̀ ni ọwọ́ á bẹ̀rẹ̀ sí fimú fínlẹ̀ à ń ṣèwádìí nígbà wá fìdí òótọ́ múlẹ̀ lẹ́ ń kù fún wa ń yà ńgbà náà àtòun náà bá ìgbéra náà fi rebẹ̀ torí mi bẹ́ẹ̀ ń dálẹ̀ ńgbà náà kò lè jẹ́ ń tẹ̀lé wọn lọ. Ìgbọ́n wá gbé ọ dé èmi ti wá padà dé náà bá ìgbé ẹ lé lọ́wọ́ ti jẹ́ nù wọn mo rọ́ǹkà kódà èmi mo sọ ọ́ lẹ́nu ìtàn. lóòótọ́ ni ọjọ́ bèbè ìrìn ẹ̀ lọ́sọ̀ ǹjẹ́ ká dédé bẹ́ẹ̀ lọ́jọ́ náà lọ́hùn pé kí ló ń ṣẹlẹ̀ a wọlé ìgbà tá a wọlé àbá bàbá ẹ̀ ìwọ nìkan la bá lórí ìjókòó bá ṣe gbé ẹ nìyẹn o ó dọ̀dọ̀ àbúrò bàbá ẹ̀. Ayé mi o, ẹ̀sọ́ máa kú dáyà ní mi. Ìyá ẹgbẹ́ ẹ̀sẹ̀ kú dáyà mọ́ bẹ́ẹ̀ ni. Mo ti ń rí ọ ni mo tiẹ̀ fi ń pàrònú rẹ ó ti rí nù ọ́n bẹ́ẹ̀ kódà ọkọ mi èyí tí mo tiẹ̀ rí ọmọ rí bá ẹ̀gbọ́n mi ò ká kò mọ́ mo fi ń pàrònú rẹ ni
Bó tiẹ̀ jẹ́ pé ọ̀kọ̀ọ̀kan náà ló mọ yọjú sí mi, ọkàn mi ṣàbalẹ̀ pé Ọlọ́run ò jẹ́ kẹ́gbọ́n mi kákò. Iṣẹ́ gidi ọmọ ṣe mẹ́rin mi, àṣọmọkùnrin ẹ̀yà ní mi. Ẹni ìtàn, Olúkẹ́ mi, Àdùnní. Ìyá ẹgbẹ́. Wo ayé tẹ̀sí ò jẹ́, ìròdì rẹ̀ ò jẹ́. Síbí mi náà rèé, àbí ìbíwọ̀ rèé, ọkọ mi. Ẹlẹ́dàá mi, ọ̀rọ̀ yìí ta kókó, mo sì nílò ìmọ́lẹ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Lóòótọ́ nísìn mo ti wá rárí dájú wípé ọmọ àkúdàáyà ni mí, àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ yìí ò yé mi. Àbí sáwà sọ pé òkú bá mi ńlọ wá kó wọn kó sọ mi rí ni? Ṣé bá mi lọ wá gbébọn kúrò kí wọ́n má bàa ṣàkóbá fún tí mo gbé síra mi lọ́rùn? Àbí wọ́n dè wò tá a wá gbébọn? Ìyá mi, èmi ni mo gbé. Ìwọ ló gbébọn? Bẹ́ẹ̀ ni ìyá mi, mo gbé pamọ́ torí mo rí bí kọ́fẹ́ fi ṣàkóbá fún mi. Ọmọ mi, ọmọ dáadáa ni ọ́. Ǹjọ́ mo ti bí ọ sáyé náà mo ti mọ̀ pé ọmọ alálùbáríkà ní ọmọ sí wọn kọ mi. Ó ṣe wọ́n fẹ́ fi ṣàkóbá fún mi ni. Ìṣẹ́ ìró wọn kàn nífẹ̀ẹ́ mi náà ni. Dúpẹ́ lẹ́dàá mi. Mo fẹ́ bi yín léèrè, ṣé lóòótọ́ lẹ mọ̀ nípa àbọ̀n mi? Ìmọ̀ kankan pa rẹ̀ o, ìmọ̀ kankan pa rẹ̀. Fẹ́ kan tẹ́lẹ̀ náà, ìwọ náà mọ̀ pé wọn ò nífẹ̀ẹ́ wá ń sọ mi. Olórí ibú ọ̀fẹ́ràn olórí ire, wọ́n fẹ́ ṣàkóbá fún mi ní ìmọ̀ kankan pa rẹ̀. Mi náà sọ bẹ́ẹ̀ náà pé ìyá mi ò lè ṣerú nǹkan báyìí. Lẹ́dàá mi mọ̀mọ́ dúpẹ́ o, ó ṣe ọkọ mi yọ̀ọ̀dà fún mi. Lánú. Àwa ni a fẹ́ ra pákó ni o. Pákó bíi tí bó ṣe inú ilé mi lẹ́tí wá ra pákó ni. Ìwà sọ lónìí. Ìgbà oníyin tó bẹ̀rẹ̀. Mọ̀ fún wọn. Ta lẹni náà ná? Ó ná mọ̀ bọ̀ báyìí. Àní ọmọ bọ̀ báyìí. Ta ni? Sẹ́yìn lẹ fẹ́ ra pákó. Bẹ́ẹ̀ ni, àwọn la fẹ́ ra pákó. A ti wá yín dé sawmill. Wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé wá síbi iṣẹ́ lé ní. Àwọn dẹ̀ ló jíwèé lẹ́yìn fún wa. Àwọn ará sawmill. Àwọn ará sawmill ló ṣe wá júwe lé mi fún stranger. Wọ́n sì wọ́rú yín ṣùṣù bẹ́ẹ̀ ṣe rí, wọ́n sì júwe lé mi. Ní gbogbo rọ́bìsì náà kí mo kóra mi sí pẹ̀lú àwọn ará sawmill yìí. Ẹ dẹ́kun bẹ́ẹ̀ bá ṣe wà fẹ́ ra pákó náà, you go stay the pákó náà, ìwà lónìí inú ẹ̀ sì wà lọ́la. Àbí? Ọdọ ẹ̀mọ́ tẹ̀sí, ẹ̀mọ́ ìnìṣó ìgbà yẹn mú kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù. Mo dáràn! I see the God see me. God bless the girl and God bless the owner. Ó ń ṣe eré ni. Àwa bẹ́ẹ̀ ṣeré ń bì báyìí ni, èwo lórí burúkú gan-an. Wá! Ìbọ́tàláyé pásítọ̀ gbé fún ẹ tó tọ́jú sí bí kàláṣìn wa tó wà lọ́wọ́ ẹ̀, ó ní kó bá wa gbé ká máa lọ. Mo dáràn, ẹ wo, níwájú olú àtẹ̀yàn tẹ́lẹ̀dá yìí, pásítọ̀ fẹ́ fi ṣàkóbá fún mi ni. Ìmọ̀ kankan pa àbọ̀ na igi àdìsí, àná ṣèdì gan. Wọ́n fẹ́ fi kún bá mi ni tí mo lérò pé mo ti gbọ́nu rẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ dé láti tẹ̀sán ni. Ọlọ́run ti yọ mí lóko, ìmọ̀ ń parẹ́ o. Ìmọ̀ ń parẹ́. Bàbá mi. Ṣé o máa sọ̀rọ̀ àbó ò ní sọ̀rọ̀? Farabalẹ̀. Olúwa, ṣé o fẹ́ kí n kẹ́ sí ẹ lára? Rárá sà, ẹ má kẹsà. Tẹ́ ẹ bá kẹ yóò ṣe tutù. Ìsìnfẹ́ kẹ́ tún gángan sí ńlá. Ó tẹ̀ ní inú ní fílẹ̀ kàláṣìn tí pásítọ̀ gbé fún ìgbòlúwa. I know the pastor. I know the pastor. Know you. Yes, sir. I know the pastor. The pastor know me, sir. I know him. The man carry and tọ́jú, sir. Mama mi ti ba wa. Carry and tọ́jú. Ọmọ mi ló wà. Bẹ́ẹ̀ ni, sir. Kalashi. Kalasina. N kò kárí di kalasina fún yín. Ẹ dákun. Ẹ ti kìíní ìbọn pé ìfẹ́ káwọn aládùúgbò rí. Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ yọ mí kan ni. Mo ń bẹ mo ti tajà, wọ́n ti dá mi mọ̀ lẹ́yìn àbúrúkú.
Àmọ́ ẹsẹ̀ tí mo lè mi báyìí ẹ̀yin kan júwe ibi tí ń gbé wá mọ̀mọ́ ibi tó wà yóò wá gbé fún yín. Àlàyé máa ń yan ẹ fẹ́ máa wá. Ìwà ẹ̀yọ́ ìwà láyé fáyé ni. Ajé sẹ́sẹ̀. Tí bá gbá ẹ ní etí ọpọlọ ẹ̀ á sún sẹ́yìn. Sẹ́sẹ̀. Àní mo máa tún ṣe ṣán ẹ̀ sà máa gbá ẹ létí o sórí ẹ̀ yìí ṣá. Ọmọ bá ẹ jẹ́ àlàtì. Mo nígbàgbọ́ àbí mo bá yín. Ọmọ ẹgbàá mi wẹ́sẹ̀ ẹgbàá mi wẹ́sẹ̀ àgòbírígà ajé sẹ̀ àgòbírígà. Ó máa mú wá. Ẹgbẹ́ ẹ̀yìn bẹ̀rù yín wẹ́sẹ̀. Ṣé o trust me? Sẹ́sẹ̀ mo trust yín sẹ̀. Èmi náà trust ẹ. Yes sir, sọ́sẹ̀. I don't dare my face. I don't dare my face. What I do? Mo ṣe ń bọ́rùn kan ni mo ń wọ̀ kan. Sebili. Ìyá mi fọkàn balẹ̀. Bí tó jẹ pamọ́ sí, kò sẹ́dá àlàyé kan tó lè rí ń bẹ̀. Bẹ́ẹ̀. Ibi mo gbé sí. Ọya gbé jáde ńbẹ̀ ká máa lọ kíákíá. Sí kíá. Sí kíá sọ gbọ́. Fẹ́hùn. Mo bá ìyá mi. Sọ̀rí ni. Mo ń bọ̀, mo ti fẹ́ rí i, mo ń bọ̀. Sí kíákíá. Kí ló ṣẹlẹ̀? Ìyá yín mo gbé sí wọn bá. Ẹgbẹ́ bó ewé òsì gbé bóde kárí àǹkọ́ mọ̀ sí náà. Ìyá mi wọn rí bẹ́ẹ̀, ibi àyín mo gangan mo gbé sí. Sebili, kí ló sọ? Àyín gangan mo gbé sí tó dá mi lójú. Mo dáná. Rí bẹ́ẹ̀. Mo rí bẹ́ẹ̀ o. Mo dáná o. Kálásì. Wọ́dẹ̀ kànáà sí náà, wọ́dẹ̀ kànáà. Calamity ti ṣẹlẹ̀ báyìí, Sebili. You see wetin you don cause her for me. Mo dáná. Mo bọ̀ èkúkú rán olóore ṣe. Kò sígbà tó sọ̀rọ̀ tí ò di bí mọ́ lọ́wọ́. Ọmọ dáná o ìránṣẹ́ mo bọ̀. Kọ́ọ̀mù náà. Mo dáná adófokò báyé. Mo bọ̀. Orí tó ṣe ti di bí ìran lóore ṣe. Gbogbo ìgbà lọ́mọ ń ṣe eré tí di bí mo bọ̀. Adó mo bọ̀ náà. Ìyá Sebili ojúlówó oníṣòwò tí ẹnìkan ló ẹ. Ìyá Sebili ojúlówó oníṣòwò tí ẹnìkan ló ẹ. Ẹ má fọmọ wọ́ ọmọ o ṣẹ́gbọ́n. Bẹ́ẹ̀ bá fọmọ wọ́ ọmọ o. Hello. Mo ń dá yín lóhùn. Ètò rẹ̀ náà mò ń ṣe ń gbé wá ẹ rí ẹrù yín. Ọ̀dà ẹ̀ mọ̀kan. Ẹ jẹ́ ṣe báyìí. Lẹ́mí bádì tí ẹ lóhùn gbogbo rẹ̀ kí n kúkú sanwó rẹ̀ ká kúkú kúrò lẹ̀. Ai! Mo dáná. 50 million. Kí n ti rí kódà kí n ta gbogbo ọjà mi bá mi kò lè tó bẹ́ẹ̀ àǹtí ẹ dákun mo ní ti rí 50 mílíọ̀nù mo mọ̀ dáná mo mọ̀ jẹ́ ìṣẹ̀sìn tí mo sọ ẹ má ṣe pé fún mi ẹ má ṣe pé ọ̀hún náà mo ń sọ yín kò síbi tí n ti rí 50 mílíọ̀nù. Ẹ dákun ẹ jẹ́ pè yín padà a mọ̀ sọ̀rọ̀ wa lẹ dákun ẹ jẹ́ pè yín padà ẹ má ṣe pé bó ní Sebili. Ìyá mi mo ti fi ọjà ràn wọ́n sì ti yọ àwọn tó fẹ́ ń bẹ̀ mo ti sọ ìdáǹtà fún wọn but wọ́n ní kò rí bẹ́ẹ̀ ìdáǹtà fáwọn yàtọ̀ mo ní kí wọ́n bá wọn fúnra wọn. Ò rí bẹ́ẹ̀ bíi tìbò ẹ dákun ọjà ló wọ́n rà rí. 192,000 péré lọ́jà wọn
200,000 kan ló yẹ kó jẹ́ mo bá wọn yọ nú ẹ̀. 192. Customer àwọn náà ni mo ti ní ọsùn mo sọ fún ọ. No dey serve for the customer is na. You go remove for around now. Your 500 naira kúrò mẹ́. Ọmọ tó ṣe your 1,000. 1,000 báwo. Ìyá mi tó jẹ́ ni o. Àbí? Bọ̀ ìyá Lájí ẹni tó júwèé ọ̀dọ̀ yín fún wa sọ pé ọ̀dọ̀ yín cheap now àbí báwo ni. Bẹ́ẹ̀ ni in fact ẹni tá bá rọjà 200k gan ẹ lè ní ká sọ 50k so eléyìí tá báyìí ó surprise wa o. Kò ní dà fún ọ. Ẹ dákun tá a sọ rẹ̀ fún ọ àtiwọ́ àtẹ̀ntọ́ sọ fún ọ pé ká ẹ wá bá dọ̀dọ̀ yọ̀ tẹ́ẹ̀rẹ̀jà 200,000 tí yọ 100,000 nù rẹ̀ kò ní dà fún yín papọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ adédè fún ege ìgbà ìmọ̀nù ìgbà mọ́gọ́ ni ọpọlọ mi bẹ̀ ti pé wọ́n wá júwe fún yín kẹ́ wá rajà lọ́dọ̀ yọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àbọ̀ wá gbọ́ mi. ládùúgbò àwọn nǹkan tẹ́ ẹ ṣàkálẹ̀ ọ̀hún lẹ́fẹ́ rà ní èlò. kò síyùn mọ́ ẹ máa lọ. Bọ̀ kí ló dé Ìyá Lájí ẹ calm down ìwọ ọlọ́pàá ìwọ̀n tè pé. Àbí o. Wọ́n ta ti fún ayé òtó kẹ́ máa ṣépè fún wa náà. Kí ló dé? Kò tó kí n máa ṣépè fún yín tó bá jẹ́ ìyá yín lọ gbọ́jà lẹ̀ tó ń tajà ẹnìkan yọ 100,000 nínú ọjà 200,000 ìbẹ̀rù Ọlọ́run ni ìjọ lè fi ẹni gan. Ẹgbẹ́ pupa ẹ dákun ṣé bàbá ya mi fà wà láàbí. Ṣé o ń ṣeré ni? Wọ́n sọ pé ọjà yín cheap ẹ tó júwèé bẹ̀ fún ẹ pé ẹ lè ní ká máa mú 150 lọ pé ká san bíi 50,000. Fòní ẹ bá lọ́kàn kó sì kó wájú mi. ẹ ká máa lọ dà pé ibòmí lọ júwe fún wa. Àti ìyá àtọmọ. Mo ní ìwọ́n júwe fún yín olóbùkú wọ́n mọ̀ pé láti ìlú èbó ẹ bá wa kọ́lé ẹ wà mọ́ wájú tọ́lẹ̀sì káàkiri láàrin ọdún méjì ní ilé ọ̀wà àwọ̀ dànù wọ́n gbọ́ wàhálà táwọn oyún ti sẹ́lú èbó ẹ mọ̀ jẹ́ alájẹnù orí tó sọ ní Sebili kí n yọ 100,000 ẹ lè fún sẹ́kọ̀jọ́ fún lójú rẹ ni ó pàṣẹ ayé ni. Ọ̀gbẹ́ni sórí pátá tó lọ ń bá mi gbáyé owó àti yẹ ẹ ó ti yí ẹ ó ti ń sú èmi o tí bá dẹ̀ ní ó ń sú mi rọ́nà ni mò ń pa fún ẹ because mo mọ̀ nǹkan tí mò ń ṣe o mo kàn ń wò ó pé kí n ṣàpẹ̀pìn kó má dàbí pé mo kàn ń rọ̀ṣì yín ọ̀gbẹ́ni kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan lórí kalaṣí yín gangan ọ̀gbẹ́ni ó yá ẹni tó pè ní ìyá ẹ̀yẹn tó kù fún ẹ níyà ó yá pè ní sínsìn ọ̀gbẹ́ni pé sínsìn kò lọ fà o aṣọ aláṣọ ni má lọ yá o ó yá ó yá. Mo ti tẹ̀lé yín bẹ́ẹ̀ díẹ̀ sáré gbé nọ́mbà ẹ̀ síbí báyìí ó máa tó sórí burúkú. rúlẹ́wù wo nìyẹn kí ló ṣẹlẹ̀. Hello yá hello èwo lórí burúkú gan náà èwo ló fò gan èwo ló ṣì gan wá ìyá kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ bà tèmi jẹ́ ń bí ni wá. kálásí owó ẹ̀yẹ ó wọ́n gan o nǹkan kò dẹ̀ gbúdọ̀ ṣe. pásítọ̀ tó gbé kálásí fún ẹ ìyẹn mú gàrí lọ́wọ́ ó ti yí àdèlè lọ bá ń bẹ̀ àwọn olè lọ́wọ́ bá pásítọ̀ lẹ́wọ̀n ìwọ gbogbo lọ́wọ́ bá pò kó gbé kálásí ọwọ́ ẹ̀yẹ. ọ̀gbẹ́ni gbé fóònù wá jàre tó kọ lọ ń kiri róbó lórí fóònù yìí ẹ̀gbọ́n ìyá àbí kí ló ń pè ẹ mádámù mi ò mọ bó ṣe ń pè ẹ o. ẹ̀yin bàbá mi oríṣiríṣi nọ́mbà lẹ fi ń pè mí ìmọ̀ pẹ̀yìn ni. olórí burúkú ni ọpá dẹ̀ máa pa ẹ ní fún statement tó tiẹ̀ lò yẹn bó tiẹ̀ ṣe pè mí yẹn pé bàbá ọkọ ẹ yẹn ó máa ṣòfò ni wo ọ̀gbẹ́ni wo bíbá yìí mi ò ráyè ọmọ kú yà ń sunkún o tọmọ bá ti kú ká bọ́ sórí fíìdì ká tún má ṣì mí gbà ó ń pẹ́kẹ́ o ó ti yí ẹ sórí nǹkan tèmi fẹ́ sọ fún ẹ bó ṣe wà yìí ó ti yí ẹ ọ̀gbẹ́ni má togi sí o ó ti yí ẹ ikú ni kò ń ṣàrùn wọn wojú ẹ rárá o ó ti yí ẹ má gbé náà wò rárá mo fẹ́ sọ fún ẹ ní pé bó ṣe wà yẹn kalashin tó wà lọ́wọ́ ẹ ó ti yí ẹ tí àbá ti rí kalashin yẹn bí ṣe ń sọ̀rọ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí láàrin ìṣẹ́jú kan sí méjì mo fún ẹ ní 72 hours kó fi gbé kalashin yẹn wá láì jẹ́ bẹ́ẹ̀ ikú ni o. ọjọ́ mẹ́ta mo dára ọ̀dà ẹ̀sà yẹ́sà I go bring her jẹ́. o ní ṣe oríire olórí burúkú tún gbé calculator mi o tún mọ̀ ṣírò ọ̀gbẹ́ni kó sì kó já kúrò lórí fóònù fún mi ó ti yá wọlé. kó fò lọ. ọ̀gbẹ́ni bó ló ti pàdé ẹ̀ gangan. ṣùgbọ́n pásítọ̀ ẹ ló mú mi mo lórí burúkú èmi rò pé ó lóyà ni mi mọ̀ pé fẹ́ mú mi kọ olóore mi ní bá mi. ọ̀gbẹ́ni kó sì kó pẹ̀lú ẹ̀ dákẹ́jọ́ mo jẹ́ gẹ́ àràbà ṣèbí típà níwọ̀ kó kọlù mi
ọ̀gbẹ́ni kò ó sì ọ̀gbẹ́ni ṣáwà máa. nígbà mi ṣe rẹ́ẹ̀rí. wọ́n dé 72 hours ọjọ́ mẹ́ta mo dáràn mo ti ṣera mi wọ́n dé 72 Customer. Pé àfàmọ́ mi ń kọ̀. Wọ́n bẹ̀rẹ̀ wọn ní pẹ́ wọ́n sáré jáde ni. Ṣé wà dáadáa? Àwa òkè. Jésù wà lẹ́gbọ̀n. Ẹgbẹ́ mo fẹ́ rí yín. Jẹ́ kí n súnmọ́ yín. Kí ló ṣẹlẹ̀? Ó ní kankan tó ti ń gbé mi láti jẹ́ mi fẹ́ sọ fún mi. Ẹ̀gbọ́n mo kẹ́yìn náà. Ẹ jẹ́ mọ̀ pé gbòòrò lẹ́yìn wá ẹ̀gbọ́n mi. Ẹ understand? Gbòòrò lẹ̀ lọ́gà wà. Mo fẹ́ kẹ́ fà mí mọ́ra kẹ́sì kí ni kẹ́ tà mí pọ̀ mọ́ mọ́tọ́. Kájọ mọ̀ sí yahoo yahoo tẹ́ mọ́ sí wọn. Bẹ́ẹ̀ sí wo mi mo já o. Fẹ̀kàn tẹ́lẹ̀ mi kẹ́ fẹ́ dúró sí ṣọ́ọ̀bù ìyá mi ló mú orí ń bẹ̀. Fẹ́ rówó náà ńlá ìmúlẹ̀ fẹ́ mọ̀ lu pàǹpà sọ̀rùn. Wà wá stop ẹ̀ àṣẹ yahoo. Àwa ṣiṣẹ́ ni. Oyè àwọn ọ̀zùn ni wọ́n tẹpá mọ́ṣẹ́ tiẹ̀ náà ó máa débẹ̀. Ẹ̀gbọ́n mo mọ̀ kí nǹkan tẹ́ máa sọ náà ní ẹni sùúrù bẹ́ẹ̀ sí wo mi mo lóyà o. Ẹ gbé mi débẹ̀ mo sọ ẹ̀ máa lóyà sí yín. ẹ̀yin kọ́sítọ́mà. Ẹ káàárọ̀ ìyá Sebili. tó ti dá wọn lóhùn. Àwọn lẹ́yìn làwọn dúró dè ní. Wọ́n dáadáa. Nǹkan tá a fẹ́ rà lè bá sọ la ṣe ń dúró dè yìí. Kí ló dé? Ẹ kò lọ fà ìyá Sebili. Kí ló ṣe wọ́n dè dùn? No, kò sọ̀rọ̀ sí wa o. He's a very good boy actually. Ó kọ̀ ẹ́ pé igi tá a fẹ́ rà yẹn bá ṣe máa ń rà yẹn is different this time because a fẹ́ ra special igi ni. Special igi. Kì í ṣe àwọn tá a máa rà tẹ́lẹ̀ yẹn. Special igi àgbàdá ni ẹ mọ̀ ọ́ gbọ́ yín. Ìyá Sebili kan tí mo sọ fún yín ni pé ṣe rí lọ́tẹ̀ yìí ara àwọn igi tá a máa rà tẹ́lẹ̀ yẹn ilé tá a fẹ́ rà yàtọ̀ ìkẹ́ẹ̀tì ó yàtọ̀ sí àwọn tá a ti máa rà tẹ́lẹ̀ ìkẹ́ẹ̀tì ẹ understand. Kò sí tẹ́ ẹ fẹ́ sọ ojú ọmọ mi náà lẹ́ẹ̀tì sọ torí bí ẹ bá sọ lẹ́yìn náà ń sọ fún náà ni. Mama ibi tá a rà lọ́tẹ̀ special igi gẹ́gẹ́ bá yẹn sọ àwọn méjèèjì nìkan ọ̀dọ́ mọ́. Kárìíra sọ̀rọ̀ wọ́n náà mọ̀. Ọmọ mi ni kò sí tẹ́ ẹ bá sọ fún mi lẹ́yìn náà tí ò ní gbọ́ tó bá jẹ́ kí n dínwó fún yín náà ni ẹ sọ lójú rẹ̀. Ìyá Sebili ṣé ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ rí lọ́tẹ̀ Ìyá Sebili ìmọ̀ àti ìyá máa ń láti ní ká sọ̀rọ̀ ní bóyá bí kọ́nà kan àbí ọ̀kan so máa lè explain fún yín á lè yẹ yín details ọmọ yín gbọ́dọ̀ gbọ́ sí ọmọ kékeré ni kò lè mọ business yẹn. ẹ̀jẹ̀ lọ wá jẹ́ business ni. ọ̀rọ̀ owó ni o. bá ti jọ́rọ̀ owó. ọ̀rọ̀ owó ni. Ìyá Sebili. mo ń gbọ́ yín. Ìyá Sebili ṣe rí nǹkan tá a fẹ́ rà igi tá a fẹ́ rà igi tútù ni a dẹ̀ ti ṣe findings wa a mọ̀ pé ẹ̀yin náà idán náà ni ẹ ká bu dán yẹn ká bu pàrọ̀ yẹn kó lè pè àwọn méjì. igi tútù bíi ti bò ó kí ni tẹ́ ẹ sọ yìí igi tútù ọ̀dà yìí máa ń dá àyàn gbèsè ni èmi èyí ta igi tútù o igi tó bá gbẹ ìlànà tá à ń sọ mi ìlí wa àwọn èyí ta igi tútù. Mama ẹ calm down now igi táwọn ń sọ kò ń ṣe igi tó fi ń kán lé igi tó máa ń yọná lẹ́nu. nǹkan tó ń sọ fún yín ni pé igi tá a fẹ́ rà igi tó máa ń yọ eruku tó máa ń yọná lẹ́nu igi tó fi ń pààyàn. ojú ọmọ ṣe fi mọ wà ẹ̀dá o ṣé pé bẹ́ẹ̀ ṣe jẹ́tù tó tẹ̀ mọ́ wọn ara gi lọ́wọ́ mi ṣé báyìí náà máa ń ṣe dán ìdèdú dìdán. ẹ ní sùúrù agent lèmi actually ṣùgbọ́n tó bá ti wà nígboro làwọn máa ń ràn tó lọ́wọ́ iṣẹ́ tó ń wà nígboro nìyẹn even nǹkan eléyìí tá a máa rà tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ta fi ṣe ní kẹ́ ní sùúrù sẹ́. ẹlẹ́dàá mi ọyẹ ẹ wá gbọ́ o sẹ́ẹ̀rẹ́ mi fún ara mi Ìyá Sebili mo ti fi èsù àti sí ọwọ́ rẹ̀ lẹ̀. Ìyá Sebili. kò sí tọ́jọ́ mọ́ èmi èé tagi tí wọ́n fi ń pààyàn o èmi èé sì tagi tí ń yọná lẹ́nu ìfì wọ́n dì pakúwé yọná lẹ́nu ẹ̀rìn síwájú. Ìyá Sebili. tẹ́ ẹ bá sọ̀rọ̀ jù yín pariwo láàrin ọjà o yín pọ̀lọ́pàá lé yín lórí o. kò lọ́ fà. ẹ káàbùgbó ẹ dúró ní sálápá kan náà máa ń sìkà ni ẹ̀yin fẹ́ ra pákó tí ń yọná lẹ́nu. ṣé ká bá ń tẹ owó ń gbà yẹn ṣé ká bá ń tẹ owó. ẹ má tẹ̀ kankan sí mi Sebili Sebili. má wọrí ẹ má wọrí ẹ kò lè má wọrí. ìmọ̀pá alápá kan ní máa ń ṣèkà bóyá n tó ṣẹnu tí wọ́n yẹ kan lápá. ìyá mi ṣé ó sì kí ní bá yín fà. kí mo pè ọ́ sí ṣé Sebili dọ̀là mú ni ṣé fúlísínẹ́sì dọ̀là mú ni ó yẹ burú ni ni mo pè ọ́ sí ni wọ́n kọ́ fara mi balẹ̀ náà. Ìyá Sebili. ẹ lẹ́ o. kí aládé ó mọ̀ pé yín lé ní tí ò wá sí nǹkan. bíi tí bó kí ló kàn yín pẹ̀lú ọkọ mi kí ló fi kàn yín pé mo pẹ́ dé sọ. kí lẹ bá wá. màmá rere màmá kẹ ọlọ́run àdó kápẹ́ kò wá. ẹ̀hún ṣẹlẹ̀ ní fi sọ́mọ̀ fi ọdún wa etí súnmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dì tí gbọ́gbọ́ ẹ̀gbọ́ yà ọ̀fọ̀ aṣọ́dẹ yìí wọ́n mọ̀ fi wẹ́rọ̀ kó wà náà dọ́dún yìí so òun àfidà wa báyìí fẹ́ẹ́ di etí bẹ̀ sí gbà owó àti gbàdédé owó òwe àti gbàdédé ká òun àfidà wa báyìí fún fi kẹ́ẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ti ọdún ọ̀fọ̀ aṣọ wa lálẹ́ yanjú ẹ̀
bẹ́ẹ̀ni torí gbogbo ṣọ́ọ̀bù láti káàkiri àti gbowó ṣọ́ọ̀bù àti gba gbogbo àwọn eléso náà àwa wò pé ọlọ́run wọn jà rí wàhálà ó ti kọ̀sẹ̀ mẹ́ta àtìgbọ́n kankan látọ̀dọ̀ Ìyá Sebili máa sọ tá a fẹ́ mú torí ìjọba àwa tá a fẹ́ ra pọ́ọ̀sì tààrà báàgì tí ó máa sì kọ́lọ̀ aṣọ tí ìpè àpé ijó lálọ́ máa sọ aṣọ ìpè káwá. àtàwọn ọkùnrin afẹ́mọ kọ́lọ̀ aṣọ ká lè mọ irú kọ́lọ̀ bàtà àmọ́ tó jẹ́ mi lógún jù gangan ni pé mo fẹ́ mọ olórin tá a fẹ́ pè lọ́dún ẹ̀ǹkọ́ iná lẹ́mọ́ bá kó lórí lọ́dọọdún mo fẹ́ mi ìtẹ́ pè lọ́dún kọ́mọ́ jẹ́ pé tó náà wà á dé tí ó máa kọ wèrè láfi ń wo wèrè tá máa mú pákó 2x2 tá máa fi léra wa kí ní sọ́ọ̀mẹ̀lì. tọ́rọ̀ yìí bá yé mi dáadáa you call me the woman tẹ́ fi mọ eléré àtàsọ tí ń rà fún yín ni mo ṣe máa ń rà fún lọ́dọọdún. sẹ́ẹ̀rí pé lórí ìlú ni mi sẹ́ẹ̀rí pé lẹ́sìn sẹ́ẹ̀rí pé lójú tì ẹ dúró ná ìrà aṣọ fún yẹn sì wọ́ yàsí 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 bí n báyìí lè ra aṣọ fún yín tẹ́ ẹ wọ̀ aṣọ ẹ̀sìn ni ẹ sì ìhòòhò wọjà ni ẹ sì sí wọjà ni. bẹ́ẹ̀ ni Ìyá Sebili tí mo bá polórin fún yín tẹ́ ẹ jó sí ẹ jókòó ni o. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí ló dé ọlọ́pàá èwo ń tètè jẹ́ aládé sómi èpèlé mu láàárọ̀ yìí ni kí ló ń ṣẹlẹ̀ báyọ̀ ti pọ̀ jù. ẹ tí mo jí ní ọ̀kan torí tẹ̀yẹ bí ẹ lójú tì ìpolórin fún yín èmi tẹ́ ẹ fẹ́ lé kúrò lọ́jà èmi náà ni mùmú ni mí àbí ìwé ìṣe mùmú kí n polórin kẹ́ ẹ jó sí kí n ra sọ fún inú owó tèmi àbí bẹ́ẹ̀ kọ́ wàláì kò lè jọ ẹ sì ẹ̀ sílẹ̀ ọkọ̀ kan níbẹ̀ ṣe wà yìí ẹ sì ẹ̀ wá dúró ná ká sì ẹ̀ wá gbà wípé àwọn akíndánidání méjì wọn ò gbọ́n ṣé wọn ò wá gbọ́n ni tantirin àyàn lè gbẹ́ ó gùn bí okùn ṣòkòtò ọ̀lọ́pọlọ ṣé bí wọ́n ní onílé máa ń tẹ̀ gìrìgìrì ni àlejò máa ń tẹ̀ jẹ́jẹ́ àlejò tiẹ̀ ń dó ti dé olórí ibu ara rẹ̀ ẹnu sọ̀tì náà níbi ẹnu ọ̀bọ ọ̀sán ìrojọ́ kí náà ni ọ̀ ń tẹ̀lé bàṣubàṣu. Ìyá mi ẹ tú mi lẹ́jẹ̀ ń wọnú rẹ̀ gbó lẹ́bi ìbá ayé jí o àtọ̀gàtọ̀ra ọlọ́run ni bó ṣe kú tó ní ṣe mú ọ wálẹ̀. ó yẹ burú ni Sebili ṣe dọ́là mú ṣé bọ́ ní ẹni kì í bọ́ kẹ́hìn wọn rẹ̀ fọ́ kí ló sọ fúlíṣẹ́sì sí ọ ni kírẹ́sì bọ̀jà ni sẹ́wọ̀n kò sọ̀rọ̀ ni ó yẹ burú ni. ẹ wá gbọ́ ẹ lọ sọ fún síàmẹ̀nù yín nípa èmi Ìyá Sebili I no get the money to call this musician. Yeah, and I no go dey buy any clothes fún kankan nu yín ẹ̀yẹ lẹ́sìn gbogbo yìí tó bá wá rú yín lójú ẹ̀ka golojọ kẹ́ ẹ máa lù kẹ́ ẹ sì máa jó sí ẹ sì ẹ̀sìn tí mo bá kú lórí fún mi. ó máa yẹ mà ní tẹ́ńkẹ́ ayé ọ̀sẹ̀. dákun òǹdó olórí ibú tẹ́yìn tó kù ọ̀bá tiẹ̀ wá gbọ́n olórí ibú ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ mi àtàpọ̀ kò ní júwe ọ̀kan. kí bẹ́ẹ̀ ṣe kẹsẹ̀ mi àtẹ̀ kí bẹ́ẹ̀ gbàgbọ́ ẹ kẹsẹ̀ olórí ibú sọ yẹ kí wọ́n dé àyè ìwọ gan kọ́ ló máa ń fẹ́ ẹnu túlẹ̀ káàkiri ọjọ́ kìíní àná tọ́lọ́pàá dé kò ní tó sọ ni ìsìnrasọ wọn wọ̀ ọ̀gbìn náà ni bẹ́ẹ̀ ni mo sọ ẹ̀yin olórí ibú dèdè ẹ̀kọ́ láàánú kó wájú mi sọ wá rí wọ pẹ̀lẹ́ wúrà dákun owó tó fi sòkú àná kò tó dá padà ni ìnáwó rí tó di ìwọ̀n mọ́mọ́ ni sọ àdídówó mi padà ni. àdáká lọ. ìjọ wo lẹ́dọ̀wọ́ mi padà ẹlẹ́sìn àdáká lọ sí. ọjọ́ wo lẹ́dọ̀wọ́ mi padà olórí ibú bẹtigọ. wo bí Ìyá Sebili Ọlọ́run ti ṣe bí òkú òǹdí àrò ó lè dọ̀la nísìnyí kó yí o kó gbé kọ́ọ̀lù tàwa náà Ọlọ́run ti gbé kọ́ọ̀lù rẹ lónìí nú o gẹ́gẹ́ mìíràn o. ẹ mọ̀ ńlẹ́ o oníwàásù oníròyìn kò sí tọ́kàn mi wọn bá rí kọ́ ọ sọ ọba tó rẹ́rìn ńlẹ̀ kó tó fi kìnìún jọba ọmọ tí ń ṣe Ọlọ́run mọ̀ tí ò gbé kọ́ọ̀lù rẹ bóyá gbé tó pè ọ́ gan bóyá olórí burúkú ara rẹ ti mọ́ tí o ti sùn dànù kò sí tọ́kàn mi ẹ kọ́ sí kó wájú mi. èyí tó pọ̀ lórí ibú ní ìdè màá sí. ó ti ẹ̀ pa ìmọ̀ tí pọ̀ bá sí ni ẹ kọ́ sí bọ́ta ọkọ̀ Sebili sí lọ ẹ bọ́ ṣe ń dà ẹ pa ìmọ̀ pọ̀. kọ́ sí lọ. lórí ibú lọ́jọ́ pé kọ́rí ibú lẹ́yìn gòlò. dàgìdì dọ́rọ̀ bọ̀ dọ́ọ̀dẹ̀ olóòbùkún sẹ́rọ̀ bò dúró gangan mọ́ mi nì ó sì ẹ̀sìn ayé ni ìrà sọ fún yẹn sì wọ́ ẹ wọ́ sọ mí nínú ọjà yìí ẹ̀yin ẹlẹ́tanú gbogbo dẹ́ẹ̀sẹ̀ náà bẹ́ẹ̀ ṣe lémi kó ẹlẹ́dàá mi ò sì ní gbà fún yín sórí wọ ọ̀rọ̀ tí mo bá pè ọ́ sí ni kò mọ̀ dá sí sẹ́wọ̀n kan sí ẹ̀kọ́ tó dá sọ̀rọ̀. ṣé kí ló ń gbàlẹ́ bàkẹ́ ọmọ gbẹ́sẹ̀ wọn dànù. gbẹ́sẹ̀ wọn dànù fún mi. ẹ ní sùúrù ó ti yé yín mo jẹ́ rẹ̀. ẹ ǹlẹ́ sí àmọ́ Ìyá Sebili. ṣé ò sí wọn lè fẹ́ pè wọn lè pè mí. Ìyá Sebili wọn lè fẹ́ rí mi. má ní sùúrù Ọlọ́run apọ́n ilé èmi ni mo ní kọ́ bá mi pè ẹ́ Ìyá Sebili kí ló bá kàn tán kò tọ́wọ́ ìyẹn àgbàlagbà kẹ́hìndé mọ̀ra kó dẹ̀ díjà mọ́ mi Ìyá Sebili kẹ̀kún já kékeré bá ìwá ni mo ṣe pé kọ́ bá mi nọrùn pè ẹ́. yóò dáa fún yín sí àmọ̀nà jẹ́jẹ́ mi mo jòkó sí sọ mi ni wọ́n kóra wọn dé
ni wọ́n ní wá sọ̀pọ̀tì pátì wọ́n sì ní ìsemọ́ ìsàsẹ́dànù mọ́ wọ́n ní ìrànyàn lọ́wọ́ mọ́ ṣé dandan ni kí n máa rànyàn lọ́wọ́ kí wọ́n máa dìtẹ̀ mọ́ mi ní ìṣẹ́yún mọ́ I no dey mumu again the woman no dey mumu for anybody again ìtí mo sọnù tọ́ni mọ́ríwá kí n fọrùn lẹ̀ mo sì kọjú sílẹ̀ yìí dákun owó tó jẹ mí dà tó fi ṣòkú àná lọ́wọ́ léwu òun lówó kan tó ń wọ́n san n tó fàdánù ìsìnà wọn àlàyé ọ̀rọ̀ mo ṣe. má bínú jàre Iya Sebili ẹ wo Iya Sebili tẹ wo ẹ̀yin lẹ rí dáadáa o Iya Sebili kì í bínú ẹ wo bí kọ́ bàtọ̀ kálírù ọ̀ká kì í bínú Iya Sebili kò bínú ǹgbọ́ ẹ̀gín kí ló dé tó yáwó lọ́wọ́ Iya Sebili. ìjọba ìjọ ẹrù ẹ bá ti ṣe tẹ̀ mọ́ gbélé mọ́ tí ẹ bá gbọ́ wọn fọ̀ dáadáa bàbá bí adó yọ wọn mú díẹ̀ tí ẹ̀dọ́ yọ kó ẹ̀ ṣe mi ó yá ọgọ́. kèésì òun lọ yáwó ohun tó yáwó nù tó ṣòkú àná. Ṣáídá ǹgbọ́ ìwọlá yáwó ṣòkú ó yáwó ṣòkú àná Ṣáídá ìbòjú mú Ṣáídá ìbòjú mú. èèbòjú mo lórí ibùwò lẹ́ ń pariwo kí lẹ́yìn sí kàrámọ̀ lórí pé mo yáwó bí ẹ̀ ń gbẹ̀yìn fún ara yín tẹ́ jókòó yín náà ẹ̀yin náà sì pín gbèsè òṣòro lórí lọ́rùn gbogbo sẹ́ni olórí ibùtẹ́ ṣe gbèsè náà kọ́ ni ṣé Iya Sebili sọ fún mi pé ẹ̀yin yáwó lọ́wọ́ tòun náà ni ẹ̀yin kọ́ sí ní ọ̀mí ni èwo làbúrò ọmọ sí kàrámọ̀ ò yáwó sọ pàánù sẹ́mi ní ọkọ jẹ́ nọ́mbà 1 tí ìyàwó ni kí wàá mẹ́mí mílẹ̀ torí pé mo jẹ gbèsè ó ń gbèsè tí ò bá ṣe lè gbẹ̀mí kọ́ gbẹ̀mí ni o. Iya Sebili ǹgbọ́ pé mo yáwó lọ́rẹ̀. yàwó. bí ṣe ń sọ títí tèmi fún yín náà ní sọ títí yín kò sẹ́ni tí ọmọ nù sọ ìpé gbogbo yín kẹ́yìn náà ń yáwó. ẹ wò sí ẹ̀mọ̀nù ẹ dẹ́kun fàyọ̀rọ̀ yẹn lẹ̀ abẹ́ẹ̀gì stẹ́bì náà ìsà ṣé ẹ gbọ́ mi sí ẹ̀mọ̀nù àtẹ̀yìn náà àtẹ̀yìn tó dúró mọ́ sọ ìsàsẹ́dànù mọ́ mo ti gbọ́n gbogbo owó mi táyìn náà yẹ ẹ̀dá padà ní ti pati tí wọ́n sọ ìlówó tí kò lẹ̀ ìnásọ̀kan tí ń rà fún yàn kan ìsìlò lórí tí ń pè fàkàtì tábẹ́wá rẹ̀ ní tí ò dùn mọ́ abẹ́ẹ̀gì when you pay the gbèsè tẹ́ ẹ jẹ́ kẹ́ ẹ lé mi kó n sọ. ṣé a máa ní sọ owó ẹ̀dá ń tó báyìí. ẹ wo bí èyìnbó sọ̀rọ̀ pé respect rẹ̀ fọ́ká o ẹ wo bí sẹ́mà ní pátákó ní mi o ẹ máa fún mi respect. ẹ ṣọ bí ẹ̀rọ yẹn jọba jọ lọ́sọ̀ gbèsè tó jẹ́ ó dáa. sọ fẹ́ gbọ́ Ondo ibi tó le dé sí àmàlù yìí ìwé ilé wọn bẹ lọ́wọ́ Iya Sebili tó fi yáwó. nígbà ọ̀rọ̀ ó jí gbìjìgbìjì o Iya Sebili gbé débẹ̀ pé ìwé ilé mi wà lọ́wọ́. ń bẹ lọ́wọ́ rẹ̀. gbàǹfẹ́ sanwó skul ọmọ mi nìyẹn. ẹ sì wo ṣoṣoṣo ẹ tó fẹ́ lẹ̀ mí ní omi lẹ́yìn tí wọ́n sọ ní ìsìn pé ẹ fi gbèsè sí ọlá abájọ ẹ ti jẹ́ dodo ẹ lé so dodo mọ́ èmi tí wọ́n gbé bó ṣe wọlé o ẹ dàkúnlẹ̀ lẹ́ẹ̀mọ fáyà rẹ̀ lójú gbogbo wa báyìí àṣẹ ń tẹ́ ẹ ti jẹ ò lè jẹ́ so dodo mọ́ ṣé a máa nù odidi ẹ̀yin olórí kó lórí yìí ti fẹ́ tòlú nìṣẹ́. CEO àwọn gbèsè ló ń wò yìí o rè. ẹ jẹ́ chairman sọ ẹ tún jẹ́ chairman gbèsè. chairman pátákó lẹ̀ ń bá wí o. ṣé mọ́tọ̀ láàrin èmi àti ẹnìkan la mọ́ ní gbogbo ìsọ pákó. ẹ̀yin èwo lẹ mọ̀ ní ìwọ tí Iya Sebili sọ fún mi bó ṣe ń gbowó nígbà fún nígbà fẹ́ rajà sí sọ́ọ̀bù. kò sọ lójú mi. ẹ wo onígbèsè ẹ kó lọ́bísì mi ẹ kó lọ́bísì mi. What I put myself. Òótọ́ ni mo ti gbà lóòótọ́ wípé ewúdù tó bá fẹ́ tu ọ̀pẹ gbogbo yín rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ kaná. Ọ̀kẹ́rẹ́ tó bá fẹ́ ga ìjà ìkànnì rẹ̀ ó bù ṣáṣá. What I put myself ìwọ kóra mi sí báyìí. Àwọn arábì sì burú kí wọ́n wá pa mí kí wọ́n mọ̀ pọ̀ mọ́ mi ní kókó báyìí. Make dem no kill my pikin, make dem no kill myself. Ọmọ yín èwo ìyá mi kẹ́ni kankan máa ń pa èmi o ikú kẹ ikú ẹ̀wẹ̀ ayé mélòó mo ti jẹ kẹ́ni kankan máa ń pè mí o mo sì bẹ̀rẹ̀ ayé jíjẹ nìyá mi. kí ni nǹkan náà sọ gbádùn sá ṣe bẹ́yìn náà ni àjàlá tá a nà ṣe bẹ́yìn ni ebi tó kọ́ mi sí náà nù ẹ̀yin lẹ fọ́bọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ẹ̀yin lẹ tún gọ̀bọ̀n kẹsẹ́ kí ni nǹkan náà tó ń bá kiri kó lè lọ́dọ́ kó sì wájú mi kó sì gẹ́yẹ̀sì aláìní làákàyè padà sí nílé mọ́sán rírẹ̀ burú ni bàbá sì ni. God, what I do? What I put myself? Ó ti mọ̀ sọ̀rọ̀ mo ní ti rí bàbá yìí. Mo ní mẹ́sẹ̀ ti rí bẹ́ẹ̀. God abeg now, ṣàánú mi. Tí mo ti ṣe. Bàbá bá gbọ̀ngbọ̀n kúkú. Ìyá rẹ̀ náà sì gbọ̀ngbọ̀n rí ìmúlẹ̀. I know what they do now.
Mi ti Sisi. Sebili. Again. Come now. Ṣé bẹ́ẹ̀ lé mi wọlé ní àyín sin. Má bínú, mo miss rẹ ni. Ìwọ náà mo ní ìníyàn kankan, ìwọ náà mo bá jíròrò. I miss ya. Miss mi, ìyá mi náà miss yín à, onífẹ̀ẹ́ yín púpọ̀ ìyá mi. Sebili. Ìyá mi. Ẹkún bẹ́nu mi lẹ́ni bá sùn. Ìwọ náà ni mo máa ń bá sọ̀rọ̀, ìwọ lálábọ̀rọ̀ lọ mí. Sebili ó gbàdúrà. Ó gbàdúrà. Sebili ó gbàdúrà gan. This calamity wey you dey, when we dey together, make go remove us outside. Ó gbàdúrà bí mo bá ilé kú. Sebili bí mo bá ilé kú. Kò sẹ́ni tó tọ́jú rẹ̀. Ìsìfẹ́ fojú sunkún wọn náà. I don't put myself for the trouble now. Ẹ̀jẹ̀ go remove the woman. Lágbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ ìṣẹ́kùsẹ́ lẹ́ ìjọba ẹ̀yìn lágbára Ọlọ́run. Ẹ̀gúsí ìdọ́dẹ go súnmọ́súnmọ́. Gọ́dọ̀ bẹ́ẹ̀gì remove me. Gọ́dọ̀ bẹ́ẹ̀gì remove me. I don't put myself for rest. Gọ́dọ̀ bẹ́ẹ̀gì náà. Olórí kékeré kẹ́ pẹ́ o, hallelujah. Nítorí Ọlọ́run, àdúrà tó bá fẹ́ ṣe yóò nítumọ̀. Yes sir, tẹ́ bá pẹ́ fún wa, ibi láti mọ̀. Tẹ́ bá dẹ̀ fẹ́ go so soon, why so soon? Tẹ́ fọjọ́ lọ́jọ́ lọ, ẹ̀yin pàdé láti mọ̀. Continue. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ, lọ fà rárá. Gbogbo ya láti mọ̀ pé Iya Sebili ti fárígá. Òun support end of the year party ya. Ọlọ́run dẹ̀ bá a ṣe pé à ń dá owó oṣooṣù sí ọ̀dọ̀ títí owó sọ. Owó ojú ṣọ́ọ̀bù. Kí n kàn bá wọlé kí n kó jáde ká dẹ̀ ṣe kí ni ká gbé gègèdè. Kí n kọ́kọ́ bá wa ṣàkáǹtì ẹ̀ náà ká mọ yọ jẹ́ tó ti yé yín sí àmọ́ ọ̀nà sà. Ọlọ́run jẹ́ pẹ́ ẹ kọ́kọ́ bá wa ṣàkáǹtì owó afẹ́ mọ yọ jẹ́ ká lè máa bá a ṣe náà. Ẹ kó lórí lówó wa ká pè é. Tó bá sì jẹ́ pé tó bá jẹ́ pé ẹ̀yàn àmọ́ tí ó ṣe wá sí lásán tí wọ́n ṣàdúrà fún wa náà ni ká pè mí lọ́mọ ṣé wù tí mo fẹ́ pé àfọyín. Wò bí ẹ ti síkì ẹ má bínú. Ìgbà ṣe ti ń ro gbogbo tẹ́ ẹ rò kẹgbà bá mi lójijì. Ìgbà ṣe ti ń ro. Nígbà tí o pé ẹsẹ̀ bí òun ò lè ṣe mọ́ àbí ìṣẹ́dógún. Torí ó yẹ. Ẹ̀wù ẹ má sunkún ìyàwó ẹjọ́ nítorí Ọlọ́run. Tìkí tó bá bá sì jẹ́ ní kí ẹ sọ wọlé ẹkún tẹ̀ sùn. Ìyá mi ní ara wọn ìyàwó wà ń kó mà ní. Yá dáadáa. Àwọn ti gbà tó mi bí 17 báyìí. Bàbá yín ò wá ní sùúrù. Wà á tẹ́kùn. Èmi náà lù sí mọ́dà mi ń para mi bẹ́ẹ̀. Ìyàkọ̀ mi náà ó tún ẹ̀ ń wò ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin fúnra yín ẹ̀ ti dàgbà. Bí ẹ̀yin bá wọ gírèfù ní ìsinyìí ẹ ṣe bí ìdí. Torí ẹ̀yin kan fúnra yín about to gírèfù lẹ́yìn wò lọ́kàn ìwò làbúrà mọ̀ ṣe bí ìdí bẹ́ẹ̀. Sẹ́rí ìṣùgbọ́n tó yẹ wo sẹ́rí ẹkún tẹ̀ ń sun gangan kọ́ ni pọ́blẹ́mù. Ìtọ́sẹ̀lẹ̀ gangan ni pé owó gangan ni ẹ bá wa kó ká mọ iye rẹ̀. Èlú lè jẹ́ bẹ́ẹ̀ bàbá. Ká lè mọ iye kí ni ó yá àkáǹtì wo lágbà sí. Ẹ jẹ́ kí mi àkáǹtì tẹ̀ ọ́ dà. Tó ṣẹlẹ̀ ni pé àtìgbà tí ìyá mi ti bẹ̀rẹ̀ sí kílà wọn ni mo ti lost memory mi. Ewu ẹ̀ ti fọ ẹ bàbá. Ìgbà tí a pa ẹ́. Kí mi ti fọ? Bí ọba ẹ̀wọ̀n yóò sọ̀rọ̀ bá ọba ẹ̀yìn ọrùn ẹ bàbá. Dẹ̀dẹ̀ memory ọlọ́sẹ̀ wá restore. Bàbá fi ká. 2x2 kó tó dé láti Ondo ṣé ti ní ká. 2x2 Ṣáàmánù pátákó. Memory ṣe lọ́ọ̀sì táìtù rí. Ìrántí táìtù rí ṣùgbọ́n ìrántí owó. Ìjẹ̀ṣà ní sùúrù pátákó ẹ̀ ṣe àbí kí lè kẹ́ ẹ̀yìn sí. Ẹ wò tí n bá fún yín ní ìkúnlẹ̀ àwùjẹ. Bẹ́ẹ̀ni. Ṣé àwùjẹ yín tó ti dín gbà kékeré yọmọ sọ bí ọbẹ̀. Kúlúkúlù. Ẹ wo ti kúnlẹ̀ bí a mọ̀. Gbogbo rẹ̀ nu àwọn nǹkan tí mo fẹ́ tà rí àti tíìfì àti sẹ́fìn àti síà àti ébùsì náà gbogbo rẹ̀ papọ̀. Well, TV nìkan lèmi ní interest inú ní ìmọ̀ rárá o ní ìdáhùn tó kù. Combination ni mo fẹ́ ta gbogbo rẹ̀ pọ̀ ni. Bọ̀ ètò ẹ̀dọ́ náà mo fẹ́ béèrè kí ni ìdí tẹ́ fi fẹ́ ta gbogbo àwọn ẹrù yìí náà? Ẹ dákun èwo lọ́kàn yín bébí kẹ́yìn ó ti ra ń tẹ́rà tẹ̀sí mọ́ lọ náà ni. Ẹ ṣe sùúrù ṣẹ́rí àrùn dédé ra ẹrù bẹ́yẹn ọkọ náà máa yẹ kí wọ́n lọ rẹ ẹrù olè àmọ́ ní láti mọ reason
àkàndédé rẹ̀ rù bẹ́yẹn. irú ọ̀rọ̀ wo nu sẹ́mi tìfù ni sẹ́mọjọ tífì lójú yín ni ṣèbí ilé mi ni ebi mo ní nǹkan mi mo sì fẹ́ tà tẹ́lẹ̀ náà pa ìlọ́jà ara ẹ máa ń lọ. ẹ̀yin gan tẹ́ ẹ bá lọ́jà ta ẹ get out ẹ kó fọ́ọ̀kì. ẹ kó sì bọ́ ta kó fọ́ọ̀kì. kó fò lọ bó o sì ṣe ń lọ máa ń lọ bí ọmọ lọ ta ni wọ́n lọ máa yé ni kó o máa lọ bó o ṣe ń lọ ọ̀hún olórí ibú tí mo ṣe wàhálà wà mú ọ̀ ta wọ́n lè rọ́bìs. ẹlẹ́dàá mi kí mo fẹ́ ṣe báyìí ṣé ń lọ lu kínní tàǹbọ̀ stọọbù ni mo ti ro dáṣú lélẹ́yìí olórí ibú oníṣòro yẹn ló. wá wúmà yìí èwo lẹjọ. ẹrù dà báwa gbẹrù òkú fẹ́ pa ẹ́ ní ṣé mò ń bẹ ṣeré ni. ẹ̀yin ní bá mi ẹ dẹ́kun ọ̀rọ̀ yín náà ni mò ń ṣe lọ́wọ́ ìgbẹ́rù yín wá bá yín láìpẹ́. wá bí mo ṣe wà ara kan mi o ara ń kan mi gan torí bí mo ṣe wà yìí under pressure gangan mo wà níwájú àlàyé mi ti ń bínú tó bá dẹ̀ ti ń bínú máa kan amọ̀ ìyá ẹ̀ ni tó o bá fẹ́ kú tó o kàn fẹ́ sọnù ṣá ajé tí wọ́n ń dè ta fún ẹ ṣá tó bá lọ pé ṣá tó o dẹ̀ mú ẹrù ilẹ̀ ọmọ wàhálà òkúlẹ̀ ẹlẹ́jà ń tà fún ìyá ẹ̀ tó ti gbọ́ kò jẹ́ kó yẹ pé. láìpẹ́ láì jìnnà wọ́n fa mọ̀ọ́mọ̀lélógún lọ́wọ́. wọ́n jẹ́ kó jọ̀la lọ aṣọ kìíyá ẹ̀. ó ti dáa yẹ́sà yẹ́sà sà. mo dára o ọjọ́ kan ló kù olórí ibú tá a yọra sí fèsì náà báyìí. mo trust ẹ mo ṣe fi kinní sí kíá ẹ mo mọ irú ọmọ tó jẹ́ ó ti yí ẹ akọ bí ògìdán nìwọ ó ti yí ẹ mo mọ irú ọmọ tó jẹ́ mo dẹ̀ mọ nǹkan tó lè ṣe ó ti yé náà nítorí ẹ mo ṣe ní kó gbé kinní yìí dání wẹ kò sí gbẹ̀gbẹ̀ sórí ìyá ẹ ṣá Ọlọ́run ọba ó fi ikú ṣeré. àjẹsẹ. ikú ló fi ń ṣeré o ikú kẹ̀dẹ̀ ní kò ń ṣẹgbẹ́ àrùn o tí ikú bá dẹ̀ ń kín ó ti yí ẹ ọ̀nà jìn gan wọn àtàrùn ṣe ṣàwáwù o tí ikú bá ń kín àrùn máa gbin ni o. àlàyé nǹkan tó tiẹ̀ ń bọ́dà mi ni pé àwọn kalaṣí ẹ̀ wọ́n gan kò ṣe nǹkan tó yàn lè bínú ra ajé ń gbọ́ aláwàlá ẹ̀ wọ́n ti wọ́n jù. bínú ra bíi ti bá wò eléyìí ń sọ̀rọ̀ bínú ra o kò dẹ̀ ṣe wípé ó wọ́n nìkan ó scars àlàyé nìkan ló mọ ibi tí àwọn kalaṣí yẹn ti máa ń jáde o bàbá. ọ̀gbẹ́ni má ti gọ̀ọ̀gọ̀ má lọ fà ó ti yí ẹ níbo bóyá ó dayé mi ó ti yí ẹ mi ò lè rí mọ́ òyìnbó ta gbaṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ gangan ó ti jẹlẹ̀. ọmọ ògùn máa pa ẹ́ ni o wọ́n ọmọbìnrin ó máa ṣòfò inú ayé gan ni ṣá. ọ̀gbẹ́ni fóbíà kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń kanra mọ́jọ́ kí ló ṣẹlẹ̀ gangan ṣé fẹ́ tọwọ́ bọ Ọlọ́run lójú ni ìwọ ló faṣẹ́ yìí náà ìwọ ló fà á náà. àlàyé kò rí bẹ́ẹ̀ ṣe rò ó èmi náà kàn ro 1+1 pé ibo ni safe place o ọmọbìnrin pákó ló ń tà pé ó lè máa sin sábẹ́ pákó. àti pé ìgbà tó ní kó gbé sábẹ́ pákó ṣáwọn tó fẹ́ ra 2x2 wọn lè tó mọ́gi. bàbá mi kákú ẹ̀ débẹ̀ yẹn ni ọlọ́run eléyìí ti bù mí lọ́wọ́ ṣẹ́ burúkú ló yí mi sẹ́ ẹ wò bàbá ẹ mọ̀ tí bá róbìnrin yẹn kàn jẹ́ ń pa mi ní kọ̀ọ̀kan tí mo fẹ́ fi ìyá ẹ ṣe. sórí tí mo fẹ́ wò fún ẹ. ẹ gbà mí. dúró ná kí ni sí ọ. ìyá mi wo gbogbo eléyìí báyìí. kí ni sí ọ. ilé ìwé làbúrò mọ́ wọ́n jẹlẹ́ bá fọlú ayé láìsí obìnrin. sórí tó o bá ti jáde ní ìsìn ọ̀jẹ̀sẹ̀ bí lè mọ sàdíà ló kọ rẹ. ìyá mi kí ló dé. à ń gbòòrò mọ́dìyẹ rẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ kóun lákìtàn lọ́jẹ̀ ọwọ́ rẹ síta ọwọ́ rẹ gbúdọ̀ hàn. ìyá mi lẹ́lẹ́ sẹ́ńdì ọkọ mi ni. sàdíà ló kọ rẹ ó lẹ́gùn mọ́jú lẹ́gùn mọ́jú báyìí. sàdíà. èmi ti sàdíà o. bí ìbàjẹ́ sàdíà. ó yá mi. n bá ti ní o ṣe ni kò ṣe. ẹni bọ́dà kiri sí. sọgbọ́ ọba ti dé ta fáìn ọyá gbé báàgì ń gbà lọ́wọ́ mi. ìyá mi kò yé mi mọ́ kí ló ń ṣẹlẹ̀. àní ò ní ìṣó náà kí ni ìṣó ẹ rí náà ní ìṣó ìṣó náà. lámàlẹ́kùn onílé.
dàpọ̀ ṣàánú mi látàná mo bímọ wà wẹ́ẹ̀dì ẹ̀bí. dákẹ́ ẹnu ẹ ọgbẹ́ mi kò lè sáré ju òjijì ẹ lọ àwọn ayé ń bá ẹ̀fọn fẹ́ sá kúrò ní ayé. nǹkan tó mọ̀ ni pé kò síbi tó lè sáde tí ò sáyé níbẹ̀ ayé dé everywhere now you don't know. Madam mo mọ̀ pé bó ṣe wà yìí ó ti wó akọ̀sẹ̀jáyé ẹ̀ mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ máa dá gíbu ẹ lórí o nígbà tó wọ akọ̀sẹ̀jáyé ẹ̀ irú ikú wo ló yọ sọrú ikú tó yọ fún mi kí n bá lè help ẹ irú ikú wo ló ń wọ̀n ẹ̀ kú. ẹ dákun sà ìrọ̀ kúrò rà mí rí ìfẹ́ kú ẹ dákun ẹ mọ̀ pa mí ẹ mọ̀ pọ̀ mọ́ mi ẹ mọ̀ pọ̀ mọ́ mi ẹ ṣàánú mi agẹ́dẹ̀ lọ wo èsùkú abẹ́sí. bẹ́ẹ̀ni ò ṣe sọ̀hún àlàyé ṣàánú ẹ̀ òun ló ṣe fún ẹ ní 72 hours àmọ́ òun ò fẹ́ ṣàánú ara ẹ̀ ló ṣe fẹ́ fòrú sá lọ ó ti gbàgbé wípé àtọ̀sán àtòru òun lọmọ oró fi ń rìn. ìyá ẹ fẹ́ play smart card pẹ̀lú àwa ìyá ẹ fẹ́ fébè o fẹ́ gbéṣẹ́ tí wọ́n fẹ́ gbé já àkàlàṣìn tiwa ẹ̀rọ òde bá ẹ wá ọ̀gbẹ́ni àlàyé mi ẹ̀yẹ kàn fi dábìrà nǹkan tó bá wá látọkọ yín ikú tó wá látọkọ yẹn fi pa wọ́n ó dà pé ó wò pé ìyá òun mọ ẹnu ẹ̀ gan kó lè gbé já ọ̀bá àwọn tó ní ìjà òkú fẹ́ pẹ́ ṣá. ẹ dákun ẹ wo ẹ kú ọmọ mi gbọ́ báwọn Sebili ẹ dákun I don ready now. I go carry the man go there. Go carry the ẹrù, go carry the ìbọn, go carry the ẹrù, go carry the waka go there, go carry am. Mo ti ṣe tán báyìí ẹgbẹ̀rún yìí. Ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ ṣe rí lọ́wọ́ tàwa yìí wọ́n ní iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni àfi kí n rán ọmọ ẹni because èyí tá a fi rán ọmọ ẹni jọ́ kìíní àná òun ló di ṣírí ó ti yé eyín wọn ò ní wo fún mi o mo fẹ́ lọ wò ó fúnra mi. Dàdí dídé sókè. o ní o mọ ibi tí Kalashin wà. mo mọ ibi tó wà ní mò ń yín débẹ̀ ẹ gbé bọ̀ yín ẹ gbẹ̀rù yín ẹ dákun. ẹ máa ìwọ ẹ̀dílé mu ọ̀gbẹ́ni ó yá ẹ rọ́ọ̀sì máa gbá ẹ dákun jẹ́ bẹ́ẹ̀ ìbùkún ìjà fẹ́ pààyà ẹ̀ ṣá. kí ló ń jẹ́ tó ń gbọ́n. Báṣíwájú jọ. ó yá ta ló bẹ̀rù nù yín. ẹrù olórí búkú ni ìyá ẹ fẹ́ gbé ògbẹ́rù tí wàá rẹ̀ wọ́n fẹ́ gbẹ́rù gbáwájú jọ bọ́ síwájú lórí búkú ó yẹ nìṣó. kò gbé bọ́dì kí n fún ẹ lọ́rùn pa. wọn kẹran wá láti nìjẹ́ lójú irin. ìyá náà ní ọyá wọlé kò gbé wá. wọlé kò gbé jáde. Mọ̀ Mọ̀dá Kalasina, ẹ dákun sà, àǹtí ẹ dákun, sẹ́ẹ̀rí, wájú Ọlọ́run àtẹ̀yàn, ǹjọ́ ti wá lọ́jọ́ náà lọ. I don carry my pikin come na here this. When we go here, no see the guy again. Kò rí Kalasina mọ́, àmọ́ mọ̀ ní kẹ́ tẹ̀lé wa wá, bóyá tẹ̀ bá tẹ̀lé wa wá, bóyá èrí Kalasina. Ìyá yìí mo gbé sí wọn bá bẹ̀. Ẹ̀bùn mọ̀ ni ká wá sí. Bóyá àjọ rí ní sà. Kò sí nǹkan kan bíbá ẹ ló ní gbé jáde. Ó mọ̀ pé ó deserve kù. Yá. Ó gbà bó gbà. Yá sà. Àlàyé ẹ ti rí ń sìn. Ṣèbí mo sọ fún yín pé lórí burúkú lobìnrin. Ayé yìí fẹ́ bàjẹ́ pé ìwọ lórí burúkú. Ẹ mú wa ṣeré ni. Fobia kí ló ń ṣí ẹ? Àwọn ilé yóò tó mú wa ṣeré. Ẹ̀mẹ̀wá ṣé ẹ fẹ́ fi wá kiri kókó? Inú dè kiri kókó sà. Inú dè kiri kókó. Ẹ sọ̀rọ̀ kẹ́yìn. Fílẹ̀ ṣó yá wèrè ni. Yóò sọ̀rọ̀ kẹ́yìn. Ẹ má jẹ́ sọ̀rọ̀ sà. Màá fún ẹ lẹ́sẹ̀ o. Mo ní sọ̀rọ̀ kẹ́yìn. Ẹnì kan náà. Ìyá mi sọ̀rọ̀ kéyà yín mo gbé sí. N tọ́ sọ fún mi nù ìmọ̀ ń pa rẹ̀. Ìgbẹ́ lọ́jọ́ náà fún mo wá ẹgbẹ́ yìí. Wèrè tí mo rí lọ́jọ́ náà nù. Oníwèrè. Kí wá wèrè bẹ́ẹ̀ sì pẹ̀lú Kalasina kí lọ́kọ̀ wèrè pẹ̀lú bọ̀sán gbádùn sá. Òun nìkan lórí mi lọ́jọ́ náà kò sẹ́yẹkẹ́yẹ kan lórí mi. Wèrè agency rè agency ó ti yé mi báyìí ẹ dákun sà ṣe lè fún mi ṣẹ́jú pé dákun ìsá lọ mo fẹ́ bá wèrè sọ̀rọ̀ mo fẹ́ bá wèrè ní gbólóhùn ẹ dákun. ọmọ ti ya wèrè already. bẹ́ẹ̀ ni sà.
yóò níyànjú báyìí mọ́ ń bọ̀. Agency náà ni ojú mi ò lè tàn mí jẹ. Ẹ kúkú ti sọ pé kò sí dọ́tà kì í ṣe ṣé wèrè lẹ́tún ṣe ní ìsinmi. Ló ń jáwọ́ sí báyìí. Wèrè ní jáwọ́. Agency ìdẹ́kun ẹ̀sẹ̀ àánú mi ọmọ mi nu ọlọ́jọ́ tó wá gbé kalasínà sí àyìn ó lẹ́yìn inú kan lẹ fojú rí o kalasínà mẹ́tìdógún lẹ́sàánú ní Agency. Mo ọbẹ̀ tí kalasí yẹn wà. Ẹbí tá wà. Ṣé kò tẹ fẹ́ nìyẹn? Tí mo fẹ́ nù. Sáà bọ̀dá kalasínà ọ̀rọ̀ ti níyanjú ẹ mọ̀ bọ̀rọ̀ ẹ̀wọ̀n. Apá máa pẹ́ ni bó ṣe sọ kó máa bọ̀ yẹ. Ẹ wo dọ́tọ̀ ọmọ ilẹ̀ yìí tó. Kí ló ṣe ẹ fóbíà? Wèrè ló ní pé ká máa bọ̀ ká máa bọ̀. Farabalẹ̀. Ẹ tẹ̀lé mi. Ẹ ká lọ. Ẹ ṣe ẹja tẹ̀lé Agency ni kì í ṣe wèrè. Ẹ tẹ̀lé mi. Ẹ wá pẹ̀lú gbogbo orí burúkú tẹ̀ ń ṣe a máa pín yín pa ni ewó wèrè báyìí. Àbọ̀. Májínà tù. Egun ológo. Aláì. Àbúrá yìí ló ní kalashin tí mi gbé wá ẹ̀. Bájínọ́tù ọmọ oró tó rìn torótoró ọmọ tó ń bẹ bọra jẹun lóríta mẹ́ta èèyàn tájú àtàlà. Ibi àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ibi àṣírí tí kò bẹ̀dá bá mọ̀ bẹ̀ wọ́n lè tú. Àṣírí pamọ́ sí kò sẹ́ni tó lè mọ̀. Ayé kù síbi kan ẹni tí ò mọ̀ ló ń pa ayé lópin. Ibi àṣírí pamọ́ sí ọ kò sẹ́ni tó lè mọ̀. Èdùmàrè yá mo bẹ̀bẹ̀ má fàyà mú mi o. Ìṣẹ̀dá mi yẹ mo bẹ̀bẹ̀. Fàyè mú mi, ayé kù síbi kan àwọn àgbààgbà ló lè sá o. Ayé kù síbi kan ibi ọmọ ló mọ̀ láyé rẹ̀. Ayé kù síbi kan àwọn ọlọ́gbọ́n ayé lọ́mọ yọ. Àwọn àgbààgbà mẹ́ta mọ́mọ́ dẹ́ta mọ́mọ́ páyé tó mi ní kókó ṣẹ́ta.